أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ẹjọ́ orí yín ó pé o kẹ́sì lọ ṣe làákàyè ẹjọ́ orí yín ó pé o kẹ́sì lọ ní làákàyè ẹjọ́ orí yín ó pé kẹ́sì má ṣàgàn nìgàn o ẹ̀yin tẹ́ ń sọ̀sọkúsọ sáwọn sàhábà wa ẹjọ́ orí yín ó pé àfẹ́mọ̀ bí tẹ́ ti wá ẹjọ́ orí yín ó pé àfẹ́mọ̀ ọmọ ẹ̀ntẹ́ jẹ́ ẹjọ́ orí yín ó pé o àfẹ́mọ̀ ẹ̀ntẹ́ tó àti ẹ̀ntẹ́ wọn ẹ sì jọ́ orí yín ó pé ẹ lọ ṣe làákàyè ẹ̀yin tẹ́ ń sọ̀sọkúsọ sáwọn sàhábà wa. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalam ala rasulil amin wa ala ahlihi ghurril mayamin. Adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala tọrọ kí Ọlọ́run àti orí ajẹ́jẹtàn rẹ̀ tí ò ní tán láíláí kó máa bá ọ̀gá wa àgbà àfáà wa àgbà olóríire olùfinimọ̀nà ọ̀gá rẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kí ìkan náà mọ̀ lórí Ànábì wa nìkan, àwọn sàhábà tí wọ́n jọ fojú winá ẹ̀sìn wọ́n gbìyànjú púpọ̀, wọ́n dààmú fẹ́sìn púpọ̀, wọ́n fẹ̀mí wọn lẹ̀ nítorí Islam. Azika salati ala al-hadi wa itiratihi wa sahabihi wa khususan minhumul ashara siddiquhum Umarul Faruq ahzamuhum Uthman thumma Aliyyun likulli fajara سعد سعيد زبير طلحة وأبو عبيدة وابن عوف عاشر عشرا وحمزة ثم عباس وآلهما وجعفر وعقيل كلهم خيرا. Kò sẹ́ni lẹ́nu àwọn sàhábé ẹni òkè dókè ni wọ́n, ẹni abiyì ni wọ́n látànádè ní díjọ́ àlùkìyàmà. Àwọn tọ́lọ́run lóhun ti yọ́nú sí kó má dáa fún wọn tó ń bínú wọn. Ọlọ́run lóhun ti yọ́nú sí yàn, ìwọ wá nínú bí ẹ ó nítumọ̀ náà, inú ń bí wọ ní tọ́lọ́run parí ó dá mú túbì gẹ́gì kún náà. Tápẹ́ ìbínú àwọn sàhábé yẹn náà ni tí ó payẹ́ dànù. Lèmi fi wá ń sọ nígbà tá a kù bí ìṣẹ́jú méjì tá a fẹ́ bẹ̀rẹ̀ láìfù yìí, Ọlọ́run wá ní kí a ti fà ó wá gẹ́gẹ́ gbogbo tẹ́yìn máa fi ṣe fáàrí yẹn òun náà làwọn onísúnnà náà ní tá a mọ̀ ṣóyé. Mo wá sọ yí pé àwọn sàábé ànábì wá, ibi tí mo sáré kọ sí náà rèé, àwọn sàábé ànábì wá wọ́n ṣiṣẹ́ wọn dààmú fẹ̀sìn, wọ́n pa wọ́n ní wọ́n lára, wọ́n lé wọn nílé, wọ́n fìtínà wọn nítorí Ìsìlámù náà máa ṣe jìyà, torí ẹ̀ṣá ni ẹ̀mí wọn ṣe bọ́, ẹni bá sọ̀sọkúsọ sí wọn yóò jìyà o. A rí ìbínú Allahu mi yóò ṣẹ̀sín yóò dẹ̀mí òfò, yóò ṣẹ̀sín yóò dẹ̀ní òfò, àní yóò ṣẹ̀sín yóò dẹ̀ ní àánú, àní pé yóò ṣẹ̀sín yóò dẹ̀ ní òfò ẹni ẹ̀tẹ̀ láwùjọ èèyàn. Àwọn sàábì ànábì kí ló fi wọ́n wọ̀n? Àwọn àfáà ní Ọlọ́run ọba àlékè ọlá ó wo ọkàn àwọn èdè èèyàn, ó wo àwọn èèyàn tí wọ́n lè gbé rìsáàlà yẹn, tí wọ́n lè kún ànábì lọ́wọ́. Kò rẹ́nì kankan tó fìtì táwọn sàhábà tó yàn fún ànábì yẹn sallallahu alayhi wa sallam. Ta ló fi wọ́n pè? Kó má dáa fún gbogbo ẹnu tí ò mọ ibi tó yẹ kó gbẹnu ẹ̀ sí. Enough is enough. Ó dàbí pé rọ́ọ̀fù yẹn ló kù tá a mọ̀ bá yín gbá nísìn. Ó dàbí ìwé kan, novel kan tí wọ́n ti kọ tipẹ́, wọ́n pe orúkọ novel yẹn ni pé Our Husband Has Gone Mad Again. So wọ́n ní kí alájẹ́ ó má jẹ́ ẹ̀ṣọ́. Ní problem pẹ̀lú ẹ̀. Ìtàn fámìlì yín ó lè dàrú, ìtàn inú ilé yín ó lè dàrú. Àwọn ń béèrè pé kí làwọn kìíní ìwọ́ ti fẹ́ sìn tá lẹ́ni igan. Who the hell are you? Sórí gbogbo ẹ̀yin tẹ́ ẹ kéwú tó yẹ pé kéwú yín yẹn orí burúkú lẹ fi ń support ẹ rí ìbínú Allah subhanahu wa ta'ala.
àfọwà al-Andalusi Abu Ishaq ó ní wa in utita minhu tula ba'i wa qala an-nasu innaka qad alimta fala taman su'ala Allahi anhu bitawbihin alimta fa'al amilta. Ó ní tó bá nímọ̀ yẹn tán la taman su'ala Allahi anhu wọ́n fọkànbalẹ̀ pọ́lọ́wọ́ níbi yìí níbi ọdún mélòó kan sẹ́yìn tí wọ́n bá ń bí gbogbo ẹ̀yin tẹ́ ń tú jáde tẹ́ ń sọpọ́ọ̀tì ọkùnrin àdáhùn yìí tó bá ń bí yín léèrè pé ta ló wà nù kòtò pẹ̀lú ànábì ẹ̀ ní sọ nǹkan míì àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ní wí nǹkan míì náà àbí ẹ̀ tí wàá di research lórúkọ òdo qad istasmantum dha waramin wa nafakhtum fi ghayri daramin ntí ò wúwo lẹ́ ń púlọ̀ fún wúwo yìí náà ẹ kàn sọ fún mi mo challenge gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ẹkùnrin àdánù yìí àwọn ìfún mention yẹn ní kìí ṣe kó ní ìtumọ̀ tó bẹ́ẹ̀ mi fẹ́ fún ẹ recognition sórí ọ̀rọ̀ kóòtù yẹn o lè fi dẹ́rù bà wá Mr. Felix o ní ìtumọ̀ wallahi alazim gbogbo ẹ tó bá ti mẹ́nu bà wọn sàhábé líle tọ́rù ẹ gbà nìyẹn ó kàn fẹ́ máa fi gbogbo jákujàku yẹn máa fi kọ́fà ṣéèmù ẹni you are nothing you have nothing to offer o ní ìtumọ̀ kankan ṣe àwọn kankan wà tó pé afáàní yaquluna hadha indana ghayru jaizi wa ma antum hatta yakuna lakum indu eléyìí lọ́rọ̀dọ̀ ti wá àwọn onígbà wọlé ẹ̀dẹ̀ ń pín òfò àti àdánù fáwọn èèyàn ní research are you kidding me who the hell are you guys lórúkọ research èwo academic research àbí orí burúkú research tí wọ́n fi wá délé ní sórí àwọn kankan wà tó yẹ pé nígbà míì Yorùbá máa ń sọ pé ara àjàlé yín wà ọkùnrin yóò ní ìkẹ́kẹ́ pé ok ipò ẹ̀sìn kan ti ẹ̀dẹ́ tí wọ́n fẹ́ yàn síbẹ̀ on merit tí ì ṣe pé who you know mọ́ ọmọ lágbájá ni in tó kó bá wà nílẹ̀ Yorùbá nìyẹn ọmọ àfàgbà kan ní kinní kan ewúrẹ́ ilé àfọ ẹ̀ níbo nìyẹn ti work kò work inú Islam ọmọ bàbá kan ni ó jogún àga sí family tí yín Islam kọjá jákujáku kálájó dẹ̀ mú ajẹ́ ẹ̀sọ́ gbogbo yín náà tẹ́ ń tú jáde tẹ́ ń support jákujáku yẹn àbí tẹ́ ń lérí tẹ́ ń ṣe pé we are used to that ní kankan míì tẹ́ fẹ́ wọ́n fà ju èpè ìbanilórúkọ jẹ́ lọ and we are fully ready for you as a matter of fact we are proactive we are fully ready ọmọ tó níyàwó ò ní sùn lọ́rọ̀ yín ẹ̀ ní fojú korun bí kẹ́ fanu wájú pọ̀ mọ́ ti pàkọ́ bẹ́ẹ̀ bá tọwọ́ bọlé onílé ẹ bẹnu bara àwọn èèyàn jẹ́ ẹ wà mú ẹ̀sìn mọ́ tẹ́bá ti ń jàjà lé ké wàhálà tí ń jọ nìyẹn àwọn alákọ̀ọ́kọ́ gbé bọ́ọ̀dù wa àwọn akọ́kọ́ gbé kinní kan wá we don't have anything about that it's none of our business àwọn yìí ò ká wá àmọ́ tó bá ti di Islam Yorùbá sọ pé ẹlẹ́nu rúrùn ló lámùyẹ kò débi Islam wa ẹlẹ́nu rúrùn wàhálà ti ẹnìyẹn àmọ́ Islam gbogbo wa lájọ ní gbogbo wa òun lájọ ní mo wá challenge gbogbo yín ẹ sọ nǹkan yọkan nílẹ̀ Yorùbá tí ọkùnrin yìí tún ṣe ní Islam ẹ sọ fatuwa ẹyọkan tó rí dá tó fi ìmọ̀ darí ẹ sọ nǹkan kan tó gbá ọkùnrin yìí ló wá sọ ó sì bá ìmọ̀ lọ wallahi ẹ sọ jáde bí ìbá ṣàgídí inú bí máa ṣe tèmi rè ó lè sọ̀rọ̀ fámìlì yín bẹ́ẹ̀ we don't care ṣé gbogbo àwọn tó máa ṣe pé ẹjọ́ ẹ fi wọ́n lẹ̀ wọ́n mọ̀ ṣe pé wọ́n mọ̀ bẹ́ẹ̀ bu èyí tó bá tó bẹ́ẹ̀ nu yín ẹ jáde wá fún debate ẹ sọ bí tẹ́ ẹ ti kà á ibi tẹ́ ẹ ti kà ẹ wá di ọ̀rẹ́ ṣíà ẹ ní àtúbọ̀tán ẹ di ọ̀rẹ́ àwọn tí wọ́n gbé àwọn sàábì ànábì ṣépè a'udhu billah Sheikh Adam ọlọ́run bá wa kí àfa wa gbà ṣe bẹ́ẹ̀ ń lo sírọ̀ tí wọ́n kọ ẹ ń lo tíra tàríìkì tí wọ́n kọ ẹ ń lò náà ẹ sọ bí tí Sheikh Adam ti sọ jákujàku nígbà tí Sheikh Adam wà lọ́jọ́ orí tiẹ̀ ẹ lọ wọ achievement wọn wọ achievement eléyìí náà ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn achievement Sheikh Adam ẹ gbé láti early 20 sí wọn náà ẹ wọlé kí ni tó kọ nǹkan wo ló kọ fẹ́ sìn rí nǹkan wo ló sọ tó tó ẹ̀sìn ṣe rí ẹni tó tako ṣẹ̀ríà in tó dẹ̀ fi tako ni pẹ́tọ́ wá ní ó dá àwọn afẹ́yìn olórí àwọn ṣẹ̀ríà sìn ìwé tó fẹ́ kó jáde dà ìmọ̀ tó fẹ́ kó jáde dà àbí bẹ́ẹ̀ kọ́ hasadul fata ma lam yanalu sa'yahu falkullu adahun lahu wa khasum problem wẹ̀ nìyẹn kèéta yẹn ni pé ó ṣe lè já wọn ó fẹ́ wà lẹ́bí wẹ̀ kò sì nímọ̀ tó lè fi wà ń bẹ̀ àtẹ̀zẹ́bùbù qabla tahasrum ó fẹ́ mọ̀ ẹja àfa ó fẹ́ tọ́tọ́rí ti fún wálẹ̀ Yorùbá ìmọ̀ rí òsìkú sí bíìmù kan ju kó máa dàlú kó máa dẹ̀sìn rú lọ enough is enough bí ó ṣe lè mọ́ ẹnìyẹn torí pé ò ní ìtumọ̀ àwọn sàbí ànábì wà wà ní tó fi mọ̀ tayín ẹ fi ilẹ̀ ẹjọ́ sọ tiẹ̀ lórúkọ òdo sórí Islam wà Islam ìmọ̀ ẹ̀sìn ẹ̀sìn ìmọ̀ ní ẹ̀sìn ìmọ̀ wá sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ ọba tó níwá gani ààtù burhanakum in kuntum sadiqin ó sọ Felix ọ̀gbọ́n gbogbo yín dákẹ́ ṣe báwọn professor wà nínú àwọn tí wọ́n jáde mẹ́yìn ṣe báwọn doctor wà ń bẹ̀ tí wọ́n jáde níbẹ̀ yẹn ẹ̀dẹ̀ dákẹ́ síbẹ̀ la ta'man su'ala Allahi anhu bitawbihin alimta fahal amilta
ẹ má fọkàn balẹ̀ pọ́nlọ́wọ́ ní bí yẹn ní jíyà lọ́dọ̀ Ọlọ́run ọmọ àfáà wa ni kó mọ wá ṣe rubbish ẹ má já yín sọ́nà ọ̀hún bí ó sì sórí ohun òdodo kì í gbọ̀n bóhun tí wọ́n ṣe máa kiri kọ́sọ́mà wa jẹ̀ ní àṣẹ ìkòṣẹ́ máa lulẹ̀ lọ́dọ̀ ti wá hafidhallahu al-akh al-sheikh Abdulhakim al-Kutubi àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ wa rahimallahu al-akh al-Fadil Aba Sufyan Ọlọ́run bá wa kí ọmọ ìyá wa dáadáa yẹn as far back as 2018 láti ń dá lẹ́kọ̀ọ́ onítùmọ̀ ẹ̀wà gbádùn tó bá ti wá bá yín sọ̀rọ̀ mímọ̀ ẹmọ̀ wá lérí àsàsí lérí ẹ̀wọ̀n táwọn wo nìyẹn mùmú àwọn wo àbà gbogbo táwọn sọ à ń fìmọ̀ sọ ni ẹ sọ fún mi mo tún challenge yẹn sọ síta ń sìn ìmọ̀ ẹyọ kẹrẹ o tó bá ìsìn lọ tó bá kìtàbù wà súnnà lọ fàtíwá kan tọkùnrin yìí ṣe rí táwa gbé sárí àtẹ ìmọ̀ tó sì lọ ẹmọ ọkọ̀ jáde wala wahidan ẹmú jáde ó bẹ̀rẹ̀ bí kó mọ́ gbé tí àsábẹ̀ tébù ó tó bẹ́ẹ̀ nìyẹn sórí ó fẹ́ gbórí jáde ń sìn wá jẹ ìkó agbórí padà ìkó yẹn wá padà sínú ilé ó nítumọ̀ kọ jáde ìmọ̀ ẹ̀sìn rẹ̀ sọ síta ìmọ̀ la fẹ́ kọ́ àfẹ́ rubbish kí o lanu ẹ̀ kó lanu àdánwò kó nínú Abubakar àti Umaru bàjẹ́ a'udhu billah tínú ẹ bá wá ń bàjẹ́ fún táwọn ṣe yìí rahimallah Ibn Taymiyyah rahimahullah àfáàwà gbà bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ Sheikhul Islam ó ní hubbu as-sahabati kulluhum liya madhhabu wa mawaddatul qurba biha atawassalu wa likullihim qadirun ala wa fada'ilun lakinnama as-siddiqu minhum afdalu àwọn àdàbíyàwó ń bẹ àgbáriwo màájíwà ń bàdàn àgbáriwo àwọn zùmùrà ń ṣe tí wọn àgbáriwo oníkálùkù ń ṣe tí ẹ kullun fi falakin yasbahun ẹ ṣe tó bá wù yín lórí ilẹ̀ ẹ má dẹ̀sìn rú enough is enough ẹ sọ àǹfààní tẹ́ni iṣẹ́ fún ìsìlámù ilẹ̀ Yorùbá ẹ kàn sọ ẹ má ṣàbòsí ẹ má ṣe àbòsí sórí ìfẹ́ àwọn sàábé yẹn àwa gbé lórí ẹ̀yẹn ni àdánù torí pé ẹ fẹ́ sọpọ́tì àfáyín ẹ mọ̀ wá béèrè òpònú ṣé sàábé jẹ́ bàbá tiwa ó mọ̀ ràgbá fún ẹnu yẹn ta ni ò bá jẹ́ bàbá wa bí òṣà àwọn sàhábà ta ni ò bá jẹ́ bàbá wa subhanallah Yasir radiyallahu anhu wọ́n mọ̀ tọ́jú ẹ̀tẹ́ mi fi bọ́lá rẹ̀ ni tánà bí wọn ni sabran ya ala Yasir fa inna maw'idakumul janna wọ́n na torí kí ló mọ́ ẹ̀mí ẹ̀ fi bọ́ yẹn ń sọ fún mi torí kí ni torí Islam torí ìfẹ́ annabi ìyàwó rẹ̀ ń kọ́ kí náà ṣe sí wọ́n ti ní gbọ́nà bọ̀ lójú ara ni náà àbí bẹ́ẹ̀ kọ́ Bilal ń kọ́ Abubakar tẹ́wá nínú rẹ̀ ò bàjẹ́ yìí nígbàtà annabi kú subhanallahi alazim kó padà sí yín lẹ́nu ẹ̀yin wá àwọn ẹwà di ọ̀rẹ́ pẹ̀lú ṣíà àwọn ṣíà àti Sheikh Adam rahimahullah rahmatan wasi'a bá rí mọ́kọ́ àfà ládàmà àfà gbogbo ayé ni oní amun makhsus so kìí ṣe pé àmọ́ lọ àfà ni wọ́n ala al-ayni war-ras Adama bí ìbò bá rọrùn wọ̀ agbàyányán Sheikh Adam agbàyányán ń gbé ibi tá àti wá gbàrí àgbà wọ́n ṣe màláìkà àwọn níbi tó kù sí o àmọ́ àti ẹ̀gbà wọ́n gbìyànjú ìwà fẹ́ impose ẹni tí ò kórodo àbà ọlọ́mọdé àdéwọ́ ló lé ẹkùn àdúrà yóò lọ kẹ́kùn fẹ́kùn lẹ̀ kẹ́kùn bá ti fẹ́kùn lẹ̀ àfà ọ̀bọ ẹ̀fọn àǹtà ọ̀ní igbí yóò lọ lé ẹkùn. What are you telling me? This is Islam. It's not something we make appealing to people. Kì í ṣe ẹ̀sìn táṣẹ̀ mọ́ ẹ bá wa gbà wọ́n yẹ dẹ́ kó wèrè mọ́ ẹ bá àrùn eléyìí náà mọ́ ló ta ní gbé mú sẹ́gbẹ́ hubbu sahabati kullihim bila istithna gbogbo àwọn sàábé látòkè dókè kò sẹ́ni lẹ́nu wọn ala al-ayni war-ras líyà madhhabu àwa tá a jẹ́ mùsùlùmí rẹ̀ hátà lọ́dọ̀ àwọn oníṣúbídà ìdá alábòsí torí pé wá ní ìṣù kò dẹ̀ sí táwọn oníṣúnà ṣe fún yín pé ẹ má bẹ̀sẹ̀ Ọlọ́run jẹ́ lọ kì í ṣe gẹ́gẹ́ là ń jà sí náà ní táwọn oníṣúnà wá ṣe fún yín rẹ̀ sọ jáde kò sí personal grudge sí kan kò sí nǹkan kan kì í ṣe pé agbowó ẹ kì í ṣe pé ọgbẹ́ lóbìn sùn kì í ṣe pé ṣàbúrú kan fún ẹ àṣọ wípé àní gbà fún wọn òun ní ìṣù tá a jọ ní ẹ̀yin ọmọ tí bàbá rẹ̀ fi ilẹ̀ tán fi àkọọ́lẹ̀ rẹ̀ kalẹ̀ fún wa kana yusni ala sahaba wa yubajjiluhum wa yuqaddiruhum wa antum al'an madha fa'altum ayyuha al-markaziyun al-mukhlisun ayna antum limadha antum sakitun هل هذا
السخيف أعلى من الدين. هل هذا السخيف الفكاهي أعلى عندكم وأفضل عندكم من الصحابة؟ ولماذا أنتم ساكتون أيها الدكاترة المراكزة؟ سكوتكم هذا لا يجدي. سبحان الله. وعند الله تجتمع الخصوم. الدكاسي بي تلو ما فاين بابك ولو بيليري. ما يقال لعبد لما لم تكن معربا وإنما يقال له لما كنت مذنبا. وما فاين باي سنجي ودك if you can when you're dragging, sorry, we are ready for your draggings. We don't care. I think drag you at now. Beba wa lórúkọ jẹ́ ẹ bebu ẹ lè rí àṣàsí. Alhamdulillah, okoko la ro tale. Àfi tọ́lọ́run bá fẹ́ fi ń ṣe sábàbí orí ibu ló kù laburu yín ràn wá. Ká pé ilé ẹjọ́ náà ni ẹjẹ́ àjọ lọ bẹ́ẹ̀. Alhamdulillah, ilé ẹjọ́ náà kú mọ̀ pé a ní Kùránì a ní hadith. Àwọn abí ẹ léèrè pé bàbá mi o, ẹ bá ń bí ọkùnrin yìí léèrè. In tó tú ìṣòwò àánú ẹ̀sìn wa. Felix Nola ṣó wà ń bẹ̀. Ẹ mú wá sọ ọ̀rọ̀ tó ń rùn yóò wá dàbí pé ìdílé fi ń ronú. Ẹ mú àyà kẹwàá tó dákọ̀ Abubakar inú àyà yẹn. La ilaha illallah. Ó dá àyà wala ya'tali ulul fadli was-sa'a. Àyà yẹn ẹjọ́ ta lọ́lọ́ ń bá wí ń bẹ̀. Ọ̀rọ̀ Mistahu bun Hathatha. Okay, wa idh asarra an-nabiyyu ila ba'di azwajihi haditha. Àwọn azwaju tó ń dárúkọ ńbẹ̀ yẹn, àwọn wo àtàwọn wo ni? Sáyà yẹn dárúkọ ẹ̀, ẹ̀yin aláburú gbogbo yìí. Tó bá ti wá di bí òdodo, ẹnu wá ṣe bí ẹni tó gọ̀, fápì ní bí dúníyàhù basirin naqidin. Tó bá ti di bí ayé, ẹ smart. Àwọn èèyàn òdẹ mọ́ táwọn èèyàn ń pè ní mímọ̀ ńlẹ̀ Yorùbá gan. Ṣé kẹ́nìkan kan máa díhùn kó máa kọ kọ̀sídà lọ bí òkú, kọ̀sídà àkómọ, kọ̀sídà afla, ìyẹn ni mọ̀. Poem lásán ni Arabic language, anybody ló lè sọ. Àmọ́ ìmọ̀ ẹ̀sìn kò sí mẹ̀yẹn mọ́. Máa dírun kiri, ọkùnrin ń kọrin, obìnrin ń kọrin, ẹ wá ní kẹ́kẹ́ tó fẹ́ fàjọ ni lọ. In tó wá ń biyún ni pé àwọn lè ké ó ti kọjá lọ. Èèyàn máa ń dé, èèyàn máa ń kọ́kọ́ dé lóòótọ́, táwọn míì ò gbàdánù. Wọ́n bá wọn láṣà náà mọ́ ń dáṣà yẹn, wọ́n bínú pé mo fẹ́ lò. Kò mọ́ lò, gbà lọ́wọ́ ẹ̀. Madu Larabi gbà lọ́wọ́ ẹ̀. Islahuddin wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀. Madu Daru Sunna Lákúrẹ́ wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀. Ilé ike Dr. Fordin wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀. Daru Medina ní Ògbómọ̀ṣọ́ wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀. Àwọn èèyàn ti dìde yìí mọ́ ti kẹnu kí ṣe bí dẹ́yìn jókòó sí yẹn mọ́. Àwọn ẹ̀kàn wo pé àfẹ́ gbà orúkọ àfẹ́ gbà yẹn ẹ̀sìn ni wọ́n yìí tẹ̀tú fún ajá ṣé wò fẹ́ gbà lẹ́rọ̀ wá gbà lágídí. Wọ́n á di bí ẹ̀sìn ẹ mọ̀ wá da àwọn èèyàn láàmú kiri. Tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ gbogbo wọn tó bá tó bẹ́ẹ̀ pé níta fà yín sọ yìí gbogbo nǹkan tó ti ń sọ láyé yìí ẹ wá ní pòfẹ́sọ̀ kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo ti ń rí wọ́n ní idha qama bihi ba'dun saqata al-ithmu 'ani al-baqin tí mo ti rí àfáà Abdul Hakim al-Kutubi àfáà káwọn ṣò alhamdulillah tí mo sì láwọn ọmọ ìyá mọ̀ pé ẹ̀yẹ́ sàmọ́ bá lọ àwa bísì pẹ̀lú àwọn oníjàlábí ní TikTok àwọn àfáà tí wọ́n ń tẹ yẹ̀pẹ̀ tí wọ́n ń tẹ astrology àtàwọn tí wọ́n ń bú ànábì sallallahu alaihi wasallam àwọn ń fọ personality ànábì mọ́ kẹ́nìkan wò sùn kọ́ ní ìyá àwọn kan jí bàbá àwọn kan jí pátá pupa láìsí ànábì wa bàbá àwọn kan bókù sùn láìsí ànábì wa àwọn yẹn làwọn rán lọ́wọ́ ní TikTok alhamdulillah fún al-Kutubi wọ́n bá wọn fà ń bì báyìí ẹ̀ ní sinmi kó sì ń tó kàn wá ẹ máa jà sọ̀rọ̀ lè kéwú ẹ máa jà sọ̀rọ̀ ogun yín ẹ máa jà sọ̀rọ̀ nǹkan míì àwọn tó bá ti di bí ẹ̀sìn amúrò nàám gbogbo wa lájọ ní àmọ́ nàbì náà ti wá mọ̀ pé ẹ̀yìn pàrùpàrù yóò dìde ìrọ́jú ló ń ta àfihàn ẹnìkan tí ò ní túmọ̀ kan ní kò ní mímọ̀ kò jáde ńlé kò ní ju secondary school lọ kò gbádùn onímọ̀ á sọ̀rọ̀ ẹ̀sìn níbo image wallahi ibi agídí yẹn ò fẹ́ díẹ̀ kú òbí tẹ́ wà lẹ́ẹ̀fí fẹ́ change syllabus yẹn agídí yẹn òun ló bá yín èmi ò wá jẹun wo fídíò ọkùnrin yẹn torí pé ẹ máa ń fẹ́ àfọ́nímọ̀ kọ́mọ̀ náà ni ó ní kọ́ distancement tàbí àwárọ̀ mi ní tí ò kí lẹ́nà ẹ wá ń fọ́n fèrè sí kó lè nítumọ̀ ẹ máa wọlé ẹ̀yìn alábòsí gbogbo yìí ẹ gbọ́rọ̀. ẹ wo àdánwò ọ̀rọ̀ ó ní òun babalágége ṣíà èmi kọ́ àìhàm ló kọ síbẹ̀ babalágége ṣíà subhanallah àwùlá yaftakhiruna bish-shakhawa wa bil-khasara wọ́n fi torí pé ẹrù bẹ́ẹ̀ ni sunna moving train ní tó bá dún wájú ẹ̀ ó parẹ́ nìyẹn sunna nabi whether you like it or not it has come to dominate ilẹ̀ Yorùbá yìí ẹ wo ọ̀rọ̀ lẹ́nu tí ẹ̀ àyàm babalágége ṣíà la hawla wala quwwata illa billah
كيف تكون حال شيخ آدم نفترض أنه رأى هذا báwo ni Sheikh Adam ṣe feel kan rí kí àwọn ọmọ kí wọ́n mọ́ kí sí àmọ́ra wọn torí pé ẹ̀rọ bẹ́ẹ̀ lè wó súnà ẹ̀ lè wó ẹ̀sìn wallahi ẹ̀ wò torí fẹ́ tọ́tẹ́lẹ̀ ìwulẹ̀ nítumọ̀ ṣé ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ dókítọ̀ tẹ́ ẹ jẹ́ pòfẹ́sọ̀ tẹ́ ẹ jáde ń bẹ̀ yẹn tẹ́ ẹ dákẹ́ nígbà tẹ́ ní bẹ́sì jẹ́ yìí ọlọ́run bí yín léèrè ẹ̀yin ẹ̀kọ́ ní pépà nítorí màá fà yín sọ yìí ẹ̀yin ẹ̀kọ́ ní academic paper ẹ̀ sẹ́ndẹ̀ sàgbáyé tí wọ́n bá ní withdraw doctorate ọwọ́ yín dànù kí níbo lo ti lágbà kó tó ń sọ yìí ẹ̀ ń kọ́ wọn yunifásitì ṣé tẹ́ ń kọ́ wọn nìyẹn àmọ́ màá fà orí burúkú ní ó padà gbẹ̀yìn gbogbo ẹ̀yin tẹ́ ń fa burú yẹn kan Islam àwákọ́lá ṣépè fún yín ọlọ́run innal ladhina yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu linnasi fil kitab ulaika parí ẹ̀ yal'anuhumullah wa yal'anuhumul la'inun ẹ̀rí òdodo yẹn ẹ̀dẹ̀ ń takò can you imagine tí ó rí gbogbo à ń dá wákà à ń díhùn gbogbo ẹ̀ làwọn náà mọ̀ ó fẹ́ kọrin àmọ́ kọ ó fẹ́ dá wákà àmọ́ ká ó fẹ́ díhùn àmọ́ dín àwa tí wọ́n fi ẹ̀sìn kún tí ò lábùlà ẹ mọ̀ gbọ́ ohun bàbá lágége ṣe àṣẹ tí ní tó kọ síbẹ̀ àwọn ọgbọ́n tí ń sọ ìyá aláburú gbogbo yìí. ẹgbọ́rọ̀ bẹ́ẹ̀ ni rmqk àwọn náà ni. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم ọ̀yà nìṣó bí tó ń lọ. ẹ jọ̀ọ́ ẹ̀yin mùsùlùmí tẹ́ ń gbọ́ àyà tó ń kà yìí wallahi hujjatun ala shaykhikum hujjatun alaykum mutabi'ihi wallahi la hujjatan lakum ó dà pé ẹ̀mọ́ tẹ́ ń ṣe ṣá ọ̀yà àyà Kùránì ó ń kà ó dẹ̀ ń bá ẹni tó gbé fọ́tò ẹ̀ síbẹ̀ wallahi ó láyà yẹn bá wí àti gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé blindly ẹ̀yin ni Islam ń dàrú lẹ̀ Yorùbá àwọn kan ṣaburú wọ́n polówó àlùjọ̀nú wọ́n lérí ogun wọ́n ṣe rọ́bìṣì lóde wá sí ọ̀dọ̀ yín náà láwá sí èèyàn lábòsí gbogbo yìí mọ́ bọ̀ ẹ bá wa ń bẹ̀. ẹ má máa ń di ìlú tó ń lù o. ìtọ́mọ̀ náà nìyẹn alhamdulillah ó ti ẹ̀dá nítò tí ẹ̀ fi nítò fàáfà rẹ̀ gbé yẹn náà ni ìgbé ò léegun yes àwọn onítẹ̀gbẹ́ ibi tí mo làágọ́ tí ẹ̀fẹ́ rìn sí tàbí rí gbẹ́tẹ̀ alhamdulillah ẹ̀ bá wa dúpẹ́ ìgbé ò léegun ẹyẹ èèyàn ẹ fìgbẹ́lẹ̀ kó mọ́ rùn ó kún rùn náà tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó ń rùn létí èmi máa ń wò pé kí tọ́rọ̀ irun létí báyìí àṣẹ́gbẹ́ ní sọ̀rọ̀ la ilaha illallah alhamdulillahi alladhi afana mimma ibtalahum bihi wa faddalana ala kathirin mimman khalaqa tafdila àwa ní dúpẹ́ ìgbò ọlọ́run tóbi ìgbẹ́ ò léegun mr ìgbẹ́ mashallah ọkàn yìí ò ní balẹ̀ gbogbo ẹ̀yin ọ̀tá ẹ̀sìn ìsásábẹ̀ islam ẹ kú ọmọ ẹ má dà wá láàmú ẹ gbádùn ẹ̀ṣẹ́ rí nǹkan kò lọ yunifásitì kí ló wá ń ṣe ó gbádùn ó lágbọ́yé ju professor lọ professor ti bó wallahi thumma billahi alladhi la ilaha illa huwa òdó lẹ́fí ń ṣe fàárí ẹ̀kẹ́lẹ́ yunifásitì àmúlágbọ̀yé ju professor lọ́rọ̀ àwùṣe ìhàn àlólágbọ̀yé ju professor ìtazara àlólágbọ̀yé ju professor lọ kí tó ló bàjẹ́ ẹ̀rọ mi létí àṣùbá yín di mẹ́rin àlólágbọ̀yé ju professor lọ Felix Nola àlólágbọ̀yé ju professor lọ kí tó ló tún wí ẹ̀rọ mi létí ẹ̀yin jọmọ́ èwo tún ni ẹ gbádùn professor ti bo ok bí àwọn professor tọ̀dọ̀ ti yín kó mọ̀ dá fókù rọ̀ ẹ jáde wá
ẹ jẹ́ àti ẹ̀wọ́ àgbọ́yé yẹn, ẹ jẹ́ àwọ̀ ìmọ̀ yẹn, ẹ jẹ́ àwọ̀ ìmọ̀ yẹn náà. ìgbẹ́ sí ẹ ṣeun jàre. Sórí ẹ̀yin náà ìdáhùn láàfin mọ́ pa ohun ṣe ń tẹ́fẹ́ lù yẹn, ẹ̀yin náà fẹ́ mọ́ fọpọlọ àwọn mùsùlùmí ṣeré, àwa náà máa fọpọlọ yín ṣeré. Àmọ́ lágbọ́ professor ti bo, why are you people fooling yourself? Nafakhtum fi ghayri daramin, in tí ò ní nǹkan kan nú, ẹ kàn ń fàtẹ́gùn sínú nǹkan òfìfo, ó ń jáde ń bí padà. Nígbà fún onímọ̀ pọ́mọ̀ sọ nìyẹn. Àmọ́ lágbọ́yé ẹ̀mí tí ẹ sọ fún yín world best yẹn, world best ti bo bàbá gbá bọ́ọ̀lù rí ni àbí bàbá bí kí ni, I don't know. Subhanallah, hayakumullah sheikhana. It's high time we stood against all these shenanigans. Ó ti tó gẹ́ ẹ̀wọ̀n àyìnra yín tẹ́ẹ̀tọ́, ó lágbọ́yé tó professor ti bo lọ. Ní síwájú kò lọ yunifásitì, ó lágbọ́yé ju professor lọ. La ilaha illallah. Ó yá fìlúlẹ̀ kó lọ bí tó ń lọ ẹ̀ mọ́ ju yẹn náà lọ. Àfáà rẹ̀ ló fi ń wégbẹ́ yẹn o, alhamdulillah. Kò lọ fásitì. Àgbọ́yé wo ni ṣe yín wá ní tó fi lágbọ́yé ju professor lọ? Onírọ́ nìyí ẹni àdánù, ẹ̀ ń dẹ̀sìn rú ẹ ò ní làákàyè. Ó sáré wà ní mọ́ apá ńlọ bẹ́ẹ̀. Sórí gbogbo tẹ́ ẹ̀ mọ̀ yà wá náà mọ̀. Onírọ́ nìyí ẹ̀yin ọmọ Felix, onírọ́ nìyí ẹ̀yin ọmọ ṣíà o, onírọ́ nìyí ẹ ò ní túmọ̀, onírọ́ nìyí ẹ ò ní túmọ̀. Ó lágbọ́n ẹjọ́ ẹ sọ professor kan Nàìjíríà nínú ẹ̀sìn tọkùnrin nímọ̀ jùlọ, kò sí èmi ò rí o, tó bá wà ẹjọ́ jẹ́ mọ̀. Onírọ́ ó lágbọ́n ju professor ti bo fáàlà àti fáàlà àwọn ọmọ tá a ṣe ń kọ́ gan bí tó wà ní year 1, wọ́n gbọ́dọ̀ sọ pé fáàlà ti di fáàlà. Èèyàn tí sọ́rífù dàrú mọ́ lọ, sọ́rífù sífìrí, fíkìú sífìrí, hadisi sífìrí, lọ́gà gan náà sífìrí ni. Síru alámi nùbàlá, a'udhu billah. Ṣé n tẹ́ ń pè ní mọ̀ rèé? Àtẹ́pẹ́lẹ̀ ìbá wá ní ìmọ̀, fa'ala al-ilmi salamun. Idha kana hadha alladhi يدعيه صاحبكم هذا، صاحبكم السخيف الفكاهي المضل، إذا كان ما يدعيه علما فعلى العلم سلام. Tágbẹ̀ ń tọ́kùnrin yìí ń pè yìí lẹ́ ń pè ní mọ̀, àti pé kò sí mọ̀ nìyẹn. Àánú mọ̀ ṣe mí nìyẹn. Fàálà àti fàálà gbogbo yìí sì dákẹ́ ẹwà ń lọ irọ́ lọ́rùn. Ẹ gbádùn. Àti ìtazara jàmádà ní jẹ́bẹ̀. Ṣé mọ̀ ti professor nìyẹn? Alhamdulillah, ó lágbọ́yé monarchist, àgbọ́yé opposite, àgbọ́yé ebú, àgbọ́yé tí ń rùn bí ìgbẹ́ tó fi wé náà ní wákẹ̀ yẹn, àgbọ́yé yẹn rùn, àgbọ́yé tí ò ṣe gbọ́ létí, àgbọ́yé tí ò wọ international standard, àgbọ́yé tí ò kọjá street tó wà, àgbọ́yé tí ò kọjá ẹnu géètì ilé kéwù yẹn, àgbọ́yé tí ò ní kò jáde kò kárí àdúgbò yẹn gan, àgbọ́yé tí ò dọ́dọ̀ àwọn Haúsá níbẹ̀ yẹn ládùúgbò tó ń gbé yẹn, wallahi àgbọ́yé yẹn ò kọjá bẹ̀. Kì í dẹ̀ ṣàgbọ́yé, àgbọ́yé nìyẹn. Ṣẹ́dẹ̀ fún gbogbo àwọn tó bá ń bèèbú yẹn, àyè wà fún ẹ, send request, ṣọ́mọ ajá yìí ni ẹ máa bọ̀ lókè. Wá sọ fún mi kí nǹkan ẹyọ kan péré tó túnṣe nínú ìsìláàmù ilẹ̀ Yorùbá. Contribution tó ṣe sínú ìsìláàmù rẹ̀ bí ò takò jáàbù, yóò ta gbogbo nǹkan ní takò pẹ̀lú òdo, kì í wá ṣòun náà, ó gbọ́dọ̀ takò torí pé kò ní ìtumọ̀, kò ní tó lè fi contribute sí. Nígbè conference ẹ̀sìn kan ṣẹlẹ̀ lágbàáyé, ẹni ó kọ gbogbo ní sọ yẹn, ẹjọ́ kọ sí pépà kó lọ present ẹ̀. Bí ò bá ní dójú tì yín. Challenge mo fún yẹn. Àwa lè bẹ́ẹ̀ gba slot conference jáde, ọlọ́ba aṣọ àfa àwọn àgbà Professor Khidir Mustapha hafidhahullah wàrà, wọ́n lè bẹ́ẹ̀ gba slot jáde kọ́ gbogbo kí níyẹn pépà, wọ́n lọ bẹ́ẹ̀ gba slot kódà yóò tún $100,000 wálé ìrọ̀bì tó wọ́n lọ fẹ́ tó tẹ̀ bí ṣe jákujàku yẹn. Ó yá ìtazara rahu sheikhan Felix Nola fààlà àti fààlà gbogbo kọ́ ní pépà academic paper, wọ́n bẹ́ẹ̀ wá gba slot jáde, ó lọ conference, ó lè jẹ́ Morocco, ó lè jẹ́ Saudi, ó lè jẹ́ Baghdad, ó lè jẹ́ Bahrain, ó lè jẹ́ Jordan. Ó wá lọ síbẹ̀. Ó lọ bẹ̀.
ó lọ síbẹ̀ àfáà yìí náà ní sọ jákujàku lẹ́nu ànábì ò ṣe kinní kan akitẹ ló sọ náà ànábì Ibrahim kọ́ ló kọ́ Kaaba bàbá rẹ̀ ló kọ́ táyà Kùránì sọ pé wà idh yarfa'u Ibrahim al-qawa'ida ìgbẹ́ ló wà lọ́pọlọ yín lóòótọ́ ìmọ̀ kọ́ lélẹ́yìí ó ti ẹ̀tọ́ ìkan kékeré tí ó máa tì sí lẹ́nu wọ́n lẹ́yìn ẹni tó ń ti ní ògọ̀ bí ẹni tá ń tì àdánwò lẹ́yìn pípù yìí ẹ jẹ́ kọkùnrin lọ sinmi ẹ fi bàbá sílẹ̀ ẹ jẹ́ kí bàbá ò sinmi ó ti rẹ́ bàbá ẹ fi bàbá sílẹ̀ o torí bí ìbá ṣe bẹ́ẹ̀ ni èyí tẹ̀ ń kọ́ lè yìí ṣe mọ̀ èyí tó bá tún bẹ́ẹ̀ nù yín jáde wá sọ tó fi nímọ̀ ju pòfẹ́sọ̀ lọ ẹyọ kan nù yín péré tí ọkùnrin yìí tó fi ní ìmọ̀ ju pòfẹ́sọ̀ lọ wallahi wá sọ ìmọ̀ yẹn jáde fún mi I'm ready for debate on it tí ọkùnrin yìí ṣe tó fi ní ìmọ̀ ju pòfẹ́sọ̀ lọ I want to know wọn aláburú gbogbo yìí wọ́n wò yín láwò sókún ẹ̀dẹ̀ ń wòrán yín láwò rẹ̀yìn ẹjá sinmi náà àríhùnà min hadhihi rajraja nasma'u ja'ja'atan wa lam nara tihnan ariwo ẹ̀rọ lásán kí ló jáde lẹ́nu ẹ̀rọ kò sí ẹmọ̀ wá pọ́n ìgbẹ́lé fáwọn èèyàn àṣírí yín ti tú ẹ ti sọ pé ìgbẹ́ ò léegun ní ọkùnrin yìí sí alhamdulillah honorable gbẹ́ ẹjọ́ ẹ má parọ́ gbogbo wọn mọ̀ríkà sí tó bá jẹ́ olódodo tó dẹ̀ bẹ̀rù jọ tí wà bá Ọlọ́run pàdé sẹ́ni ìjọ Sheikh Adam ẹ̀sùn tó fi jọ èmi fẹ́ mọ̀ tó fi jọ Sheikh Adam o ìntẹ́ni fi jọ Sheikh Adam ẹ kàn sọ fún mi awjul iftirak wal ittifaq ẹ̀rí bá máa ní kíní yẹn inú mọ̀ ibi tí wọ́n ti jọ jọra wọn rí ibi tí wọ́n ti yàtọ̀ síra wọn rí Adam ló jọ ẹ̀mọ̀ parọ́ jẹ̀mbá ìfúwákàsí níbo ló ti jọ Adam o ṣé ti mọ́ntìkì àbí fíkì o ṣé ti lóga ní àbí tẹ́fsìrì àbí bàlágọ̀ àbí èwo ń bẹ ẹjọ́ ewu lẹ́ni ìfijọ́ Ádámà wallahi kò sí èwo ẹtútìrà Sheikh Ádámà jáde àwa gẹ́gẹ́ là ń yẹ tùrọ́ fi Sheikh Adam àwọn àfóò ní sọ́nà hamdẹ̀ mo ti ló mọ̀ríkà sí darí ń sìn àìṣọ́ tá pẹ̀lú Sheikh Adam rahimahullah rahmatan wasi'a àfà wa Ádámù ló jọ ṣeṣe ká Ádámù búṣà abẹ́rẹ́ ni Ádámù ló jọ bàbá arí ọ̀rọ̀ wọn tó sọ pé Abubakar ló wà ní kòtò pẹ̀lú ànábì wọ́n dẹ̀ sọ bí ilmin wa basiratin pẹ̀lú mọ̀ àti tó dájú tó kíyẹ̀ kó rẹ̀ kí lè fi sọ̀rọ̀ sí Felix Nola níbo ló ti jọ Ádámù ẹjẹ́ àmì awjul ittifaq baynahu wa bayna samahati Sheikh al-marhum insha Allah Adam Abdullah al-Ilori العالم العلامة الطود الشامخ البحر الزاخر العالم العالم المتمكن في أزمة البيان الذي إذا أنشى وشى وإذا عبر حبر وإن أسهب أذهب ولئن أوجز أعجز وإن بدأ شدها وإن اخترع خرع àfi mọ̀ kọ́ mọ̀ kí Sheikh Adam kó lè mọ̀ pé gbogbo ntẹ́yìn fi ń ṣe fáàrí yẹn ló gà lásán lélẹ́yìí tí mo sọ yìí kì í ṣẹ̀sìn ìtẹ́yìn wá jókòó tẹ́ẹ̀tẹ́ bá ti nìyẹn ayé ti kó ń bẹ̀yẹn mẹ́rin rahimahullah Sheikh Adam jẹ́ sáré ju wákà yìí sí fẹ́yìn tẹ́ẹ̀ bá sí ń bẹ̀ tẹ́lẹ̀ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ yìí náà á ti fà wá mo ní àwọn sàábẹ̀ ànábì wá báàrí tọkùnrin yẹn lò tó fi ń ki ẹni tó pè nígbẹ́ ológun yẹn òun lèmi náà kọ́kọ́ fi sáré pélé jáde àwọn sàábẹ̀ ànábì wá wọ́n ṣiṣẹ́ wọ́n dààmú fẹ̀sìn o wọ́n pa wọ́n ní wọ́n lára wọ́n lé wọn nílé wọ́n fìtínà wọn nítorí síláàmù náà mà ṣe jìyà torí ẹ̀ṣá ni ẹ̀mí wọn ṣe bọ́ ẹni bá sọ̀sọ́kúsọ sí wọn á jìyà o á rí ìbínú Allahu mi yóò ṣẹ̀sín yóò dẹ ní òfò wẹ́nu mi òfò ó dẹ ní òfò yóò ṣẹ̀sín yóò dẹ ní àánú adẹ ní ẹ̀tẹ̀ láwùjọ èèyàn alhamdulillah so gbogbo tẹ́ fẹ́ ṣe yẹn tẹ́yin fẹ́ pè ní mọ̀ tẹ́ fẹ́ fi mọ̀ dà wá láàmú yẹn òun náà láàfin mọ̀ bá yín jà padà nǹkan ẹyọ kan mo tuntun béèrè pé nǹkan ẹyọ kan sẹ́ tí Mr. Felix of Nola dá sí nínú Islam ilẹ̀ Yorùbá tó ní ìtumọ̀ tó láṣeyọrí tó sì bá ìmọ̀ lọ ẹ mú jáde bóyá fídíò lẹ́lọ wú jáde ni o bóyá tíra tó kọ ni o ẹ jẹ́ àjọ ṣe ń dìbéètì ká jókòó ẹ kàn má máa ṣe pé ẹ kàn má máa defend the rubbish ẹni dójú ti yín náà it's a disgrace wallahi mọ̀dọ́tí àfáàní
afọ́nímọ̀ tí wà ìbò ló ṣe wí náà ó ní kíní kan ulumi zuhuri kidiman wa qamati dawlatu sifiri riqaqi wa asbaha yadda'i bisabuki jahlan za'anifu ya'jazuna 'anil lihaqi afani àsìkò mọ̀dọ́t dúwálù ulumi zuhuri kidiman àsìkò tí ìmọ̀ mọ̀ gbóná ṣe kàdá mọ̀ mọ̀ tú ìmọ̀ lágége bàbá wa Kamaluddin àwọn mọ̀ tú ìmọ̀ nílọrin bàbá wa ṣe Murtada Abdulsalam wọ́n mọ̀ tú ìmọ̀ níbàdàn fíkí wọ́n mọ̀ gbóná jajaja bàbá alámúnigun àwọn mọ̀ tú ìmọ̀ lámúnigun bẹ́ẹ̀ àwọn tàgbàjì wọ́n mọ̀ tú ìmọ̀ mọ̀dọ́t dúwálù ulumi zuhuri kidiman àwọn àsìkò yẹn ti lọ àsìkò ọmọ yẹn ti lọ wà kọ́ mẹ́tí dáúlà tó sífírì àríkọ̀ọ̀kì dáúlà òdo ló wá dáúlà òdo là ń lò lọ yìí kọ́lọ̀ kó ṣàánú wá ń bẹ̀ ni ẹ wá ń pe àdánwò fáwọn èèyàn ní ìmọ̀ wallahi thumma billahi alladhi la ilaha illa huwa èyí tẹ́ ń pè nímọ̀ yìí wallahi fùlùfùlù lásán ni fùlùfùlù gan tún nítumọ̀ láyé àbáṣà àti ẹ̀tún fi ń dáná ìgbẹ́ tẹ́ pé yẹn náà ni ìgbẹ́ tí ò léegun yẹn alhamdulillah àwọn òní ibi tí wọ́n ti ń yàgbẹ́ lẹ̀ mọ́ àdúgbò tá ń gbé kò síbi náà ti ń yàgbẹ́ sílẹ̀ ẹlẹ̀ táwa la fẹ́ tẹ̀gbẹ́ mọ́lẹ̀ ẹ̀yin àti gbẹ́ ẹ̀yin ẹgbẹ́gbẹ́ lọ ẹ̀yin onígbẹ̀dé àdínì oon onígbẹ̀dé onídọ̀tí of Nigeria ẹgbẹ́ lọ alhamdulillah onítọ̀ tẹ́ni ẹ̀sókè ilé onígbẹ́ ẹgbẹ́ ẹ̀sókè ilé ẹgbẹ́ kò iná fìsì náà tẹ́bá ọmọ tó níyàwó ní sùn lọ́rọ̀ yín afáàní lisani afáwa Hassan ibn Thabit kan ó ní lisani sọ́ọ̀rì mú la àìbà fi lẹ́yìn bá ti lẹ́ ẹ̀mọ̀ ṣépè fáwọn èèyàn ẹ̀mọ̀ báwọn èèyàn ṣépè ẹ̀mọ̀ defend aburú yẹn pẹ̀lú confidence we are ready for you ẹlẹ́láwọn àwa náà láwọn ẹjájọ tẹ́ sí àmọ́ kó mọ̀ jẹ́ rọ́ọ̀fù lẹ́mọ̀ gbá ẹjájọ gbé ìmọ̀ yẹn kalẹ̀ kí ni ó lurin kí ló dé kí n wá lanu òṣì lágbárí ìyà kó nínú Abubakar ò bàjẹ́ nígbàtà Nábì kú inú Umaru ò bàjẹ́ nígbàtà Nábì kú ta nínú Yorùbá tí wọ́n bàjẹ́ bí òṣàwọn méjèèjì ok Abubakar tí wọ́n torí Ànábì náà tó dákú torí Ànábì sallallahu alaihi wasallam wọ́n náà tó dákú kalẹ̀ báyìí wọ́n ṣe wá lọ pè ya rẹ̀ wá pé àwọn ti nà ọmọ ẹ̀ náà kú náà ìyá wa dé àtọ̀rẹ́ ẹ̀yà wọ́n wá fà ń tẹ̀tẹ̀ wọ́n ṣe ń pè Abubakar yóò kíní kan ká sọ pé lápèjúwe lọ́dọ̀ wa nílẹ̀ Yorùbá oníṣíbí ò mú síbí jáde ọlábòóní kí ó gbá bòóní kí jáde nígbà tó wá ń pè tó jí báyìí ẹni tó ti dákú tó ti nànà kú náà ẹni tí wọ́n torí Ànábì náà ó wá ní wallahi la adhuqanna ta'aman wala sharaban hatta a'rifa ma fu'ila bir rasul mi ní jẹ kankan mi ní mú kankan mo ní láti mọ̀ tán ṣe fún Ànábì àwọn yóò mọ̀ pé ṣe bí torí ẹ̀ndọ́fì náà pa ni mo fẹ́ mọ̀ ó wá lọ sọ́dọ̀ Ànábì falamma ra'ahu Rasulullah sallallahu alaihi wasallam raqqa lahu qalbu wa qabbalahu nígbàtà Ànábì rí tó àwọn èṣe fàárí mọ̀ máa dùláwà ti jáde wọ́n sì wá dínà ó ní kàn ní ká mọ̀ bọ́ta tó bá ṣùọ̀ fún yín ẹ má gbó mọ́ ẹ má sàsábẹ́ kọ́mẹ̀ntì mọ́ ẹ má sàsábẹ́ kẹ́mọ̀ kan ṣọ́rọ́bì ẹ jáde ẹ jáde ṣe ìmọ̀ yẹn náà ẹ jáde ṣe ìmọ̀ yẹn bàbá ni máa dùn wọ́n tí dọ́dọ̀ ẹ̀ alùjánnà ni ó fi wọ́n sí Ọlọ́run máa fi wọ́n sí jahannama iṣẹ́ rẹ̀ ni wọ́n ṣe sáyé lọ inú iṣẹ́ rẹ̀ tó ṣeré onírọ́mọ kí o má kí o mọ̀ balẹ̀ jẹ́ ṣe ń ká mẹ́ẹ̀lì wọ́n ti dọ́dọ̀ ẹ mú àdàbíyà tí ń tẹ̀sí rúwá àní òsì kan dánú rẹ̀ sí àmọ́ kò tó lẹ́fù eléyìí kò tó lẹ́fù audacity yìí kí ló dé Ànábì wá rí Ànábì kí ìṣe inú Ànábì dùn sallallahu alaihi wasallam àbà enough is enough ṣe rí ìmọ̀ yẹn làwọn ń fẹ́ bí láàkíní kan la ilma akọ́n masha Allah akhriju ma fi witabikum afiduna bima indakum ẹ ti ẹ̀já rí mọ̀ yẹn náà èyí tá ń rí odó là ń rí Felix Nola odó ní fàálà odó ní àṣùbá yìí di mẹ́rin odó ní Rawahu Sheikhan odó ní kí tún ní kèkí wá lẹ́lẹ́bí ṣe fàárí kò sí àyà kẹ kò sí àdíìsì kẹ odó nìyẹn ẹkùn bẹ́ẹ̀ àwọn mọ̀mú don do sórí ilẹ̀ Yorùbá yìí ìsáìdà kẹ tètè kó ṣì yẹn wọlé àbí kẹ dẹni ẹ̀sìn kí ló dé àwọn àfáà tí wọ́n ń ṣe kíní ẹ̀ tí wọ́n fẹ́ gbọ́nà nítorí táwọn tí ìbá yìí fi dá sí Sheikh wa Abdul Fattah hayallahu sheikhana Sayyid ẹ̀sìn ni wà
gbogbo ìgbà náà sọ ẹni tíráàgì àfáà yìí ẹ̀ ń bá wọn lórúkọ jẹ́ ẹ jáde fún mi mọ́ ẹ má jà mọ́ táwọn èèyàn jẹ mọ́ tó bá ti wá jẹ́ báyẹn ni mùbáhálà wà tába ti wá jáde tẹ́ ẹ sọ pé àfáà yín ráìtì káwá sọ pé káwá kóyàwó àtọmọ wa a lè lọ gba hall ńlá kan a lè lọ gba stadium ńlá kan ẹ̀yin tẹ́ ẹ ní ọ̀gá yín ráìtì níbi ọ̀rọ̀ Abubakar kan ló wà ń bẹ̀ yìí àti gbogbo tí ń bàjẹ́ nú ẹ̀sìn tẹ́ ń tẹ̀lé wọn nú kòtò yìí àtàwọn tá a sọ pé n ti ń sọ yìí òdo ni ìgbẹ́ ni oníká fix a date for debate ó lè má bọ̀ ọ́ sí tó bá ṣùwọ̀ fún ẹ àwọn ìwọ jákujàku yìí tó bá tó bẹ̀ ń sìn join mi nísinsìn send the request nísinsìn ó yá jẹ́ fix debate yẹn já ṣe lọ́la já ṣe Saturday káwọn èèyàn lè wà round Saturday anytime Adam Yahya Sọlá àti Amiru Jeish ẹ bá ń screenshot kí ni ẹ̀kẹ́ post ẹ̀ èmi Suleiman Nakibul Abroad Adam Yahya Sọlá àti Amiru Jeish ó challenge mi fún debate lórí pé Abubakar kan ló wà nù kòtò pẹ̀lú ànábì òun á lè mú mi náà táfà yín fi òdo hàn sí yẹn ó lè mú mọ́ jájọ ṣe debate yẹn kájọ ṣe ẹ mà wọn tó tó àwa ni bàbá Mahad àfáàgbà ìwọ̀n tó fa kàtá yìí àfáàgbà only fix a day for debate if you are up to that task debate accepted challenge accepted fully ẹ jáde èmi tí wọ́n máa ń láìkì ẹ̀yin tẹ́ mọ́ fẹ́ fi ẹ̀sí ara yín hàn yẹn a máa ní tí ìsọ́ dìgbà yẹn náà inda sabahi yuhmadu qawmu sura ó tiẹ̀ ti dá kájọ máa fi ìmọ̀ yanjú ẹ̀ yẹn ó dájú kẹ́ mọ́ gbárọ̀ fún lọ kẹ́ mọ́ ṣépè kẹ́ mọ́ ṣe rubbish ìwọ́ wà pé wọ́n fẹ́ láyà díẹ̀ ọgbọ̀nlágbà bẹ́ẹ̀ ni Mr. ọgbọ̀nlágbà ó dó òṣì ó ṣe léyà tí ó ṣe ń jọ́ kìí táwọn èèyàn ṣe ìyẹn ló dó òṣì ẹ̀dẹ̀ ń fẹ̀sìn ara yín torí ìgbéraga òfò ṣé ti bá ń screenshot ti Ádámù Yahya yẹn ó dẹ̀ lè send request náà sí ó ma wọn tí wọ́n tó àwà ní ó ma bí ta ti jáde al-Madul Arabi al-Nigeria al-Alami al-Ifriqi ẹlẹ́ ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n ti accept challenge yẹn o debate yẹn jọ́tẹ̀ bá fẹ́ ṣe ó ti ẹni kọ́kọ́ jáde kọ́kọ́ fi kébù ṣeré díẹ̀ náà ó lè send kó join mi sí kí n tiẹ̀ kọ́kọ́ wò bóyá owó tiẹ̀ mo ti mọ̀ pé ó lọ gbé èèyàn wá níná ìwò nítumọ̀ gbogbo ń tẹ́ ẹ̀rọ bóyá ìmọ̀lẹ̀ Yorùbá ìkan sọ inú àwọn ètò tó sọ̀rọ̀ yìí náà ni ó ní bóun tẹ dúró onìkankan lòun dó ẹ̀rọ báyìí àwọn bàbá yín tí wọ́n mọ̀ fi rọ́bì ṣe fáà lóde wá sí ni ẹ dìde ìjọ lọ́lọ́ àwọn sáfù wọ́dù yìí àwọn kan ti dé ojú dojú lọ àwọn wo ló dé kó sì lọ àwọn wo ló dé àwọn àlùjọ̀nú tẹjọ́ wàláhì ilẹ̀ Yorùbá mọ̀ gbàgbàkúgbà o ojú dojú lọ wòlíì ní wòlíì ní ẹ bá wo wòlíì Ọlọ́run wo ló sọ pé wòlíì lòun jáde èyí ó ní ìranù rádaràdà yìí gbogbo àwọn drọ́bìsì àwọn bàbá yín ṣe kù yẹn o lè yín wá fẹ́ mọ́ fi kọ́ àwọn èèyàn lọ́bẹ̀ jẹ kò lè work ọmọ èyí tó mọ́ sọ kí ní ẹ̀ òun náà bá dìde ìjọ kan ó ní bóun ti dúró yìí èmi nìkan kọ́ mo dúró ẹ̀yin mélòó lẹ dúró are you stupid ẹ̀yin mélòó lẹ dúró rubbish tẹ́ fi kọ́ àwọn èèyàn lọ́bẹ̀ jẹ nìyẹn àwa mumu don do èyí tó bá tó bẹ̀ nu yín tẹ́ fẹ́ support ọ̀gá yín ẹ challenge wa fún debate ṣe lórí ọ̀rọ̀ Abubakar ló wà ń bẹ̀ yìí má kàn máa ṣe fídíò ìyẹn ẹ mọ́ fi ń buy time jáde wá tafsiri tó bá kà ìkúntà mú dẹ́ ìyá ń fa dẹ̀lì ìwọ ni wàá sọ fún wa Abubakar kan ló wà ń bẹ̀ ma wá fún ẹ láyà bíi more than 20 ma lọ fún ẹ láyà wà ìdá sáró nàbí yìí lábàdì àzíwájì yìí dákọ̀ ẹ̀ tó lọ sọ mẹ́yẹn àbí dákọ̀ ẹ̀ wọ́n lè fi já ìkíní kan àsọ́dàkọ̀ bí dárúkọ ẹni yẹn wà láyà tẹ̀lé ulul fadli was sa'a dárúkọ ẹni yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó pọ̀ a máa fún yín bẹ́ẹ̀ ó rí pé òní bùkátà sí tafsir ẹgbẹ́ tafsir wà onídìí tafsir yìí sí láti mẹ́rin tó wà ń bẹ̀ ó yá tafsir wo ni Sani Athnaini yìí ẹ wá ń fi lógà tí ò yé yín lógà Sani Athnaini kìíní kan kò gbọdọ̀ jẹ́ Sani Athnaini ò gbádùn lógà tó dàrú máa fà yín lọ́wọ́ ni wọ́n fẹ́ mọ fi ṣe fáàrí enough is enough ẹ kú ń bẹ́ẹ̀ ẹ máa wo ọmọ bàbá lágége tó ní ó ní ṣé Ádámọ̀ ló fi jọ ẹni kan eléyìí òfò ló jọ ṣé Ádámọ̀. Professor bo ṣẹ̀rí olórí burúkú onírọ́ níjù yẹn náà lọ eléyìí ní kíni olóhun ṣẹ̀ṣẹ̀ mú gbó tán ni àdàbí tí ń bá mú gbórí ló látùbọ̀ tán rí ṣẹ̀rí nǹkan ẹ̀rí pè tán ṣẹ́ olóhun ṣẹ̀ṣẹ̀ mú gbó tán ni òun wèrè yìí anyway èpè tí ń jà fún àyín already kí lẹ̀ rí man sabba ashabi ní gbádùn pẹ̀lú àdífì yẹn man sabba ashabi ó pè sàábẹ̀ mi dẹ̀dẹ̀ wẹ̀ ó pè lélẹ̀ tẹ́kẹ́tẹ́ ó bẹnu àtẹ́lù fa alayhi la'natullah ẹ máa tú yòókù fún àwọn ò ní tú fún yín ẹ lọ wo dictionary ọ̀bì
man sábà ashabi ṣé ìyẹn lásán ẹ̀fẹ̀ la man sábà ashabi fàlẹ́yìn lánàtúlọ́hì mọ́bọ̀ ọ̀rọ̀ náà wùnú ǹbẹ̀ wọ́n ti kó wa lọ́bẹ̀ jẹ́ nílẹ̀ Yorùbá jìnà ó lágbọ̀yé táwọn wò lọ èyí tó bá tó bẹ̀ nu yín ẹ mọ̀ japamọ́nú inú yóò mọ̀ bàjẹ́ wípé à ń fi òdo àti àánú àfáà yín ìgbé òléegun à ń fi hàn síta tó bẹ́ẹ̀ wallahi summa billahi alladhi la ilaha illa huwa èyí tẹ́mi ẹ̀ bá gbénú yín tí orí ìmọ̀ tó lè fi ọ̀rọ̀ yẹn tì sí mọ̀ ọ̀rọ̀ tí àfáà yín sọ yìí tó fi jẹ́ world best tó fi lágbọ̀yé ju professor lọ tó bá lè púfù ẹ̀ fún wa minal kitabi wa sunna àbí ká sọ pé ìmọ̀ tó ti ẹ̀ gòkè díẹ̀ tó bí ìwọ́n bá mọ̀ kẹ́mi ẹgbẹ́ challenge wa fún debate ṣóyé bẹ́ẹ̀ bá pé méjì àwa méjì wà bẹ́ẹ̀ bá pé mẹ́ta àwa mẹ́ta wà bẹ́ẹ̀ bá pé dáa lórí Facebook yìí wallahi èké lójú òtì. kàyí máa jẹ́ ẹni tí ò bá yé lónìí kan mọ́jà àdánwò ní yín kò kí n tó ń sọ ọgbọ́n òye òun gan náà òun tó ń sọ̀rọ̀ sẹ́ kò yé òun gan dépò kó fẹ́ yí àwa tawdihul wadihat min ahammil mushkilat nígbà tẹ́ ẹ jìnà sí mọ̀ kọ́ ìdá ní ẹlọ́dọ̀ àfà in tó ti rẹ̀ tẹ́lẹ̀ ọ̀sán láwàáyí kí ni kí ṣe túnmọ̀ ṣàlàyé pọ̀sán ni sí èyàn sọ̀tọ̀ kú sọ kí ni òye wá ń bẹ̀ òṣì doctrine Sufi náà nìyẹn ẹ mọ́ dá wọn mú kiri lóhùn ọmọ inú ilé nìkan ló lè yé inú ilé awówó lẹ́ ń gbé Ànábì ò sọ̀rọ̀ rí kí Umaru wá béèrè pé ya Rasulullah ma ma'na hada madha ta'ni bi hada kí ni túnmọ̀ eléyìí kó wá ní àwọn Umaru ò tí ìdánmọ́ inú ilé kò lè yí ọ sọ bí Ànábì ti sọ rẹ̀ rí èyàn aládánwò yìí pé ẹni tí òye ilé ní àsìyé lọ́la jẹ́mbẹ́ fi wákà dáhùn tí ó bá yé wa ẹ̀láyé wa o káàtẹ̀ ní kàyànjú ẹni kákùntẹ̀ ní kàyànjú ẹfà ẹni bá pààrọ̀ akàdánwò ní ẹni bẹ̀sìn jẹ́ àríbínú Ọlọ́run bí ṣe ń wá làwọn náà ń gbé fún ẹyẹ nítàbí ṣe fàárí yẹn ṣe fàárí Can you imagine? Ṣẹ́dá àwọn wèrè yìí ẹgbẹ́ ọmọ tó fi ń bá Professor Aláró sọ̀rọ̀ wallahi thumma billah àfáà yóò tó bá ta Professor Aláró ibi tí Professor Aláró bá wọ̀ lẹ́nìí tí wọ́n fi ìmọ̀ wọ́ àṣọ connection ibi tí Professor Aláró hafidhahullahu wa ra'ah hafidhahullahu wa ra'ahu wa matta'ahu Allahu bis-sihhati wal-'afiyah ẹ bínú kù ni tí n tó wùlẹ̀ ń ṣe yín náà ni pé kéèta kí lè kó lánú òṣì lágbárí kó mọ̀ pé ẹsọ fún Rasaki Aṣubiaro ọmọ ẹgbẹ́ nígbà tó jẹ́ ti fàfà àti ẹwé gbẹ́ ó yẹ kó lè rọ́bìṣì àfà aláfà ẹ̀yàn ọmọ kéwu ìgbẹ́ òléegun ẹ fi ìgbẹ́ òléegun sórúkọ ẹ̀ Felix Nolan nìkan kọ́ ló ń jẹ́ nísìn ẹ fi ìgbẹ́ òléegun sí kó sọ fún Rasaki Aṣubiaro pé òkè lẹ́ni ìtílẹ̀ mọ́ yìí ibi tí àwa bá fi ìmọ̀ lẹ́fẹ́ fi wọ́n ẹ̀ ló connection ẹ̀ lọ mọ bàbá lágbájá kan ibi tẹ́mi igẹ́ bá fi ìmọ̀ wọ̀ wallahi Mudiru lè wọ̀ bẹ̀ kìí ṣe fàárí ibi tí mo bá fi ìmọ̀ wọ̀ wallahi thumma billahi alladhi la ilaha illa huwa Mudiru ò lè wọ̀ bẹ̀ kìí ṣe fàárí tó bá dẹ̀ jẹ́ fàárí ni ibi tí mi sọ connection o àmọ́ politician kan àmọ́ kíní kan gbé mi àti Mudiru kalẹ̀ ipò ẹ̀sìn kan wá yọ kalẹ̀ kan ṣe interview fún wa wallahi Mudiru ò kájú ẹ̀ ó tún pé mo tún pé wallahi ó ṣùwà fẹ́ mi ni o tó bá ṣùwà fún Mudiru kó náà ṣe fídíò àbí kó ẹ mọ́ dá sí rọ́f zoom ti wà kí ká ṣe ká lo fímix àbí ká lo kíní ẹgbẹ́ Mudiru yín sí screen kémi náà wà ń bẹ̀ ká wá wo adájọ́ tí ò ní parọ́ a lè lọ mú òyìnbó àbí ká lọ mú lárúbáwá kan tá a mọ̀ rí ó yá ṣe interview fáwọn méjèèjì wọ́n fẹ́ fi wá jẹ̀ mọ́mù ṣe ń tàfí fáwọn méjèèjì wọ́n fẹ́ fi wá jẹ olórí ní Sharia court tí Mudiru ń takò ibi tí Professor Aláró bá fi ìmọ̀ wọ̀ lẹ́ni ìtílẹ̀ mọ́ yìí Mudiru yẹn kàn lè wọ Central Bank bóyá fẹ́ lọ kíyàn bẹ̀ tí Professor Aláró bá wọ Central Bank lẹ́ni ìmọ̀ náà fi wọ̀ bẹ̀ tí Professor Aláró bá wọ Saudi lẹ́ni ìmọ̀ ló fi wọ̀ bẹ̀ nítumọ̀ náà wallahi ìtumọ̀ yọkẹ́ ẹ̀ ní eléyìí lóhun ó tún kó èbó tì àwọn ọmọ ẹgbẹ́ òléegun you are very stupid àbí stupid náà ibi tí Professor kélé yìí náà eléyìí ẹlẹ́nu rúrùn yìí ẹ gbádùn Ádámù ló jọ ń bo.
ìrònú jinlẹ̀ wo ló wà bí kó sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀dẹ̀ lẹ́nu ìrònú jinlẹ̀ wo ló wà bí kéèyàn máa sọ̀sọ́kúsọ ẹ̀jọ̀ gbádùn ẹ̀yin ni òye ẹ̀yin lẹ́pọ̀nú náà kí ló ń yé yín can you imagine èké ta ni ó pa yín àwa ò gọ̀ọ́sẹ́ amòdòdó ni o èrè ni rubbish wọ́n ní bàbá àti ẹ ṣe tán bá bí ẹrẹ mọ́ ọ̀bọ̀ lókè ẹ̀yin dáadáa a máa padà mú tì í ná Adéyẹmí Ọpẹ́yẹmí Shakirudeen tán bá bí ẹ dáa tó mọ̀ pàáfà yín right mọ́kàn mọ́ jẹ́ keypad warrior come and meet me here I'm online come and meet me so àwọn bàbá wọn má dùn bẹ̀sìn jẹ́ àfáà wà kí náà yàrá bí popularly like Marcus ẹ̀ gbádùn àwọn ọ̀tọ̀ òṣìṣẹ́ jọ ń sọ yẹn ẹjọ́ mọ́ gbé mi bẹ́ẹ̀ kéde ìmọ̀ ní kan sọ fún Rasaki Àṣùbíaró tó bá pín Professor Aláró kalẹ̀ àtàfáà yín talent tó bẹ́ẹ̀ àfáà yín ó lágùn ní èsì nísinsìn ẹ̀ gbádùn àwọn ológbò bíi ti Can you imagine? Agége wà, àwa ò tako Agége wà, àwa Mùsùlùmí ṣáni Agége, ilé mímọ́ ní látànà wà o, àmọ́ ní èní ẹgbà wá lókù o. Ìmọ̀kọ́ lè yí ẹ̀yìn èèyàn wá, wàláhì mo ṣe ń kọ́ iná ní wá o. Ẹgbàgbé àpàdà refine àrí package ẹ̀ ìmọ̀kọ́ lè yí o àní odó ṣà lè yí àtọ̀nà àánú ẹ̀là sílẹ̀ àwa ò ní ìgbà o ànígbà lẹ́nu pé Àṣùbíaró lẹ́nu tiẹ̀ ẹ̀ nítumọ̀ Can you imagine? Can you imagine? And so what? Ẹ̀yin pípù yìí ẹ ò ní ronú kí ló ṣe yín gan tẹ́ ò ní ronú ilé kéwú lẹ́ka kọ́ ni wàhálà wà kí lẹ́ ń pè sáàyè ni àwa ń sọ̀rọ̀ ilé kéwú lẹ́ka kọ́ wàhálà tí yín nìyẹn ìtọ́tọ́lọ́run ti dá wa náà ló ti lámọ̀ jura wa lọ wàrọ̀fàánà ba'dakum fawqa ba'din darajatin ọlọ́run la gbá wọn kan ga japá kan lọ oyún ti nọ́mà ilé kéwú kan náà ní òkọ̀kọ́ dé ilé kéwú kan ó tẹ̀lé it is normal iye ṣe fáàrí náà Akẹ́yìndé ti gbẹ̀gbọ́n báyìí kí ló tún kù kí ló kù àwọn ọdún mi pé fóònù tí mo fi ń play gíní ti fẹ́ kú ẹ má wọrí ó tún ní ẹjẹ́ ìfẹ́nu sọ eléyìí àwọn tá a bá ti rí ẹ̀rí pé ẹ wá sọ fún mi ẹnìkan tó kiri ẹ̀ mọ́ ọkùnrin yìí tọmọ kéwú ẹ pẹ̀ nígbé òlegun yìí ó ti fún olórí kìíní nìyẹn ẹ sọ ẹnìkan tó kiri ẹ̀ mọ́ tó sọ pé ọmọ bàbá kìíní kan lòun tó sọ nǹkan rẹ̀ kan nú ẹ̀sìn rí Saheed Mubarak wallahi ó ń sọ àwọn tá a bá wà ní gúrùpù tẹ́psírọ̀ kọ́nà bá ṣe dáa fáwọn dáadáa náà tó wà mẹ́ wọ́n post ẹ̀ síbẹ̀ tí Saheed Mubarak ń sọ lẹ́nu ẹ̀ pé Umaru àti Abubakar fẹ́ pa Nabi la'natullahi alaykum la'natullahi alaykum hadha buhtanun azim kíyàn ó sọ lẹ́nu ẹ̀ pé Umaru àti Abubakar fẹ́ pa Nabi sallallahu alayhi wa sallam tàbí kó bá wà bá ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ ń sọpọ́tì ṣíà ọmọ àdánwò yìí nígbà tó ti kiri ẹ̀ mọ́ bàbá yín lágége ìjọ yẹn ló ti ní immunity Mr. Ìgbé Òlégun ẹ fi síbi oríkọ ẹ̀ wàá you go sue táyà ó dàbí ọmọ kan tó fẹ́ náà gba ẹnu go beat táyà you go sue táyà sẹ́yìn connection ẹ fẹ́ lò ó wà nílẹ̀ connection and water ẹ lẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ nìṣó ń bẹ̀ wọ́n ní tẹ́fẹ́ sùn wálé lórí yẹn àwádẹ́ gbọ́n tù yín lọ bóyá orúkọ tiẹ̀ ń jẹ́ Ìgbé Òlégun wá sọ bóyá orúkọ ẹ̀ ń jẹ́ Felix Nola wá sọ wọ́n bí ẹ̀ kéku níṣẹ́ àwa mọ géèmù tó dé yín tí a ní wulẹ̀ dárúkọ yín orúkọ táwọn fún yẹn yóò ṣe mọ́tí bí ìwà àgbò ẹ̀ wá ní rí yẹ ẹ̀ mọ̀ wá ké Felix Nola àṣùbà yín di mẹ́rin Mr. Itazara mélòó láti ẹ̀fẹ́ kanu iye Adípèlé Saheed Mubarak wá sọ pé Umaru àti kíní kan fẹ́ pa Nabi gbogbo ẹ̀yin tẹ́ jọ́ta sábẹ́ kò ní dáa fún yín kò ní ragbá fún yín ẹ̀ ní látúbọ̀tán àgbàtẹ́ bá túbá èmi kọ́ mo ṣe pé o ń ṣe lépè o rárá Ànábì ló kù ẹ lépè èpè àti sánmọ̀ wádẹ́ nìyẹn
man sabba ashabi ẹ lọ hadith yẹn dànù tínú bá ń bí yín àwọn Yorùbá ní bínú ń bí ẹ forí sọ̀gàn náà bórí kànga oko sí bínú ń bí ọ òpònú ó ní Central Bank is aljanna sáfàyín ti wà aljanna náà ni òpònú ayírádà Central Bank ní kọ́kọ́ làwọn àfáà wa lè fìmọ̀ wọ́ gbogbo ibi tó bá ń pè ní mọ̀láyé káfàyín wọ Saudi kárí if you think say easy go and run now lọ́gbà wọ́ọ̀dù Saudi lọ́gbà ní Cairo odò òṣìṣẹ́ ń bá kiri inú àwọn sàábé ló ń bí yín àbí tẹ́fín pàtàkì tàn àwọn sọ pé bínú ń bí ọ forí ìsọ ìwọ mọ̀rìkàsí yẹn tó bá bí ẹni mọ̀ bọ̀ wá represent àwọn yòókù ẹ̀ wá fòdó yín hàn ìwọ kan tó kọ́mẹ̀ntì mọ̀rìkàsí sí tó bá bí ẹrẹ láti pé fàárí tẹ́ máa ń ṣe yẹn keypad warrior lásán ní kẹ́ ṣépè kẹ́ kọ́mẹ̀ntì lórí fídíò àwọn èèyàn ẹni tó bá tó bẹ̀ nù yín jáde wá sọ àǹfààní tàfà yín ṣe fẹ́ sí ilẹ̀ Yorùbá sọ ìmọ̀ tó proof nílẹ̀ Yorùbá tó fi di world best tó fi di professor tó fi nímọ̀ ju professor lọ irú ròǹborùn so àwọn kì í janu ó lè rí wa nbíkan ó lè ráfà súnà kó máa fìmọ̀ ṣe fáàrí ìmọ̀ yẹn náà tó nǹkan àmọ́ wà ń lò ó ní kódà bàbá àwọn ò tó bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ ọ̀gbẹ́ ìgbẹ́ ò léegun àwa ti tì sí yín báyìí èyí tó bá tó bẹ́ẹ̀ nu á ti mọ̀ pé kí ibi comment section náà lẹ ti máa ń rangun èyí tó bá tó bẹ́ẹ̀ ó rí pé mò ń ta láyà nìyẹn tó bá tó bẹ́ẹ̀ come up mọ̀ bọ̀ wá ṣẹ̀sìn ọ̀tá àwọn sàábé ni ẹ́ mọ̀ bọ̀ wá ṣẹ̀sìn ọ̀tá àdìsí ni ẹ́ mọ̀ bọ̀ wá ṣẹ̀sìn ọ̀tá súnà ni ẹ́ mọ̀ bọ̀ wá dẹ́niyà ẹni ṣé ń dàbá tí mọ̀ tọwọ́ bọ̀ yín lójú báyìí kámọ̀ fàyín jáde ibi tẹ́ lọ sá sí yẹn ẹni mọ̀ ẹrù bẹ́ẹ̀ nítumọ̀ ni nílẹ̀ Yorùbá it has come to stay kẹ́ gbà wọ́ọ́rọ́wọ́ lẹ́bi ṣoríire kẹ́ gbà wọ́ọ́rọ́wọ́ lẹ́fi nítumọ̀ tó bá tẹ́ bá mọ̀ pé ẹ gbà ṣẹ́rí àwọn sàábé yẹn ẹ fi wọ́n lẹ̀ ṣe ok ẹ já fi wọ́n lẹ̀ wọ́n nítumọ̀ náà àwọn sàábé ẹ fi wọ́n lẹ̀ àwọn mọ́sálẹ̀ ẹ̀sìn ẹ fi lẹ̀ ẹ máa tú lọ́gà ẹ máa tú àfálàkì ẹ astrology kan bí ìràwọ̀ kan ṣe ń bọ̀ mashallah ẹ mọ̀ yẹn dáadáa ẹ máa tú àmọ́ tó bá ti di ibi tafsir ẹ sọ ọpọlọ yín kalẹ̀ kẹ́ tó tú tafsir àtúntì ń tì sí yín báyìí mi ò ti challenge jáde lórúkọ Madul Arabi mo ń ti jáde lórúkọ Islam ìwọ tó bá jẹ́ ọmọ Mr. Felix of Nola tó bá dá ẹ lójú àáfàá yín ń fi ìmọ̀ sọ̀rọ̀ àáfàá yín professor onímọ̀ ju professor lọ àáfàá yín ó ń la ojú àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá tó dá ẹ lójú bẹ́ẹ̀ èyíkéyìí inú mẹ́sàlá tó bá rí pé àáfàá yín fi ìmọ̀ sọ gbé jáde ká ṣe dìbéètì lórí ẹ̀ gbé jáde ká ṣe dìbéètì lórí ẹ̀ àwọn sórí kó máa gbó yẹn á ti mọ̀ yín pẹ́ ìtẹ́yìn wọ́n ní tó ní kálukú máa bá ní oní òfìlẹ̀ ìtẹ́yìn ní nìyẹn ṣóyé ìtẹ́yìn ní nìyẹn ṣé wọ́n rí gbogbo àwọn tó ń gbó ń bí sìn mí tí ì rí kankan ní kó tiẹ̀ lóun fẹ́ wá sókè yìí ànàmọ́ náà mà èyí tó bá tó bẹ́ẹ̀ ó ní èyí tó bá tó bẹ́ẹ̀ nu yẹn mọ̀ bọ̀ àyàkùnlá ṣe ó ní kí ni o ó ní wọ́n fi ànábì lọ́wọ́ ó ní wọ́n fà lọ́wọ́ lẹ́sẹ̀ wọ́n wá lóògùn fún by force níbo lẹ ti ń kà ẹgbẹ́ tíra yín jáde atu burhanakum ẹ̀yin tẹ̀ nítumọ̀ sí àlẹ́fẹ́ polówó gbogbo wa láwàjọ àwà ṣé èyí tó dé yìí wọ́n ní ẹnìkan ó ti jẹ́ kíní kò ti dókò ẹran jíjẹ ṣé orí ibi tó ṣẹ̀ dé yìí ó ní pọ̀ mọ́ gbé tí àpamọ́ sábẹ́ tébù tẹ́lẹ̀ ní ẹ lọ wá àti wá a sì ti rí i ṣé ibi tó ṣẹ̀ dé yìí wallahi sí yẹn ni wà bá kù láyé illa an tatuba tó bá ilé túbá lókù sórí ibi tó ṣẹ̀ post up rẹ tó dé ọ̀rọ̀ oníṣẹ́ àì ó ní wàá fi ṣe ẹ̀sìn tó ní gbójú jáde mọ́ láyé ẹ̀ Honorable Felix ibi ọ̀rọ̀ sí àtó dé yìí ọ̀rọ̀ àwọn sàábé tó mẹ́nu báyìí wà ó rí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àrò bí wèrè yẹn ti rọ̀ lára ẹni tó ti kọ́kọ́ dákẹ́ lọ tẹ́lẹ̀ yẹn ilẹ̀ sinmi wọ́n kàn tún wo ni pé wákàn jí lóru jọ́ kan ni kí ni àtúntọ́ ọbọ̀ brain yẹn ìwọ náà mọ̀ fẹ́ relevant àwọn èèyàn fi ìmọ̀ relevant ṣé ìwà ń bẹ ẹ̀yà wà ń bẹ níjọ́wọ́ tó ń ti pé a tún kẹ́kọ̀ọ́ lọ yìí a tún lọ jámíà yìí wallahi tí ṣèkọ̀ ń bẹ bá tún sọ̀rọ̀ yóò tàbí bàtà tó wà kíláàsì ni tí bàbá wa Dr. Sharaf bá tún sọ̀rọ̀ yóò tàbí bàtà tó wà kíláàsì ni Professor Aláró tó bá tún sọ̀rọ̀ a tún mọ jọ́ọ̀tì ilẹ̀ ni wallahi àfáàyàn ò lè sọ kankan jọ́ọ̀tì ẹni tí ilẹ̀ Mr. Felix yóò wá sọ̀rọ̀ ọlọ́mọdórí ó dìrù lókù tí bàbá bá ilé sọ pé ó dọwọ́ ọmọ òun lọ́rùn ayé bàjẹ́ nìyẹn yóò kàn jí lọ́sọ̀kan òru kan ṣóyé ó ní lẹ́ìsàkúlẹ̀ bẹ́ẹ̀ ni so yóò kàn jí ni pé kí látó lè fi dàgbòrò rú o àtọmọ tí máa ti yẹn wọ́n ní ẹni à ń tí ó gọ̀
bí ẹni tó gbà kan tì hun akíndanidání yóò mọ̀ wá ti Felix ọ̀tá àwọn sàábé ó sọnù, ọ̀tá súnà ń wà, ọ̀tá sàábé sọnù, ọ̀tá súnà ń wà, ẹni òfò ń wẹ́ ní àdánù ọ̀bì. ṣé rí i dá pé àwa kan wà tó bá fẹ́ ṣọmọlúàbí ó fẹ́ ná mímọ̀, you are always welcome. ó yá jájọ gbé yẹ̀wò ó rí i pé àgbọmọlúàbí yẹn wọ̀. so tó bá ti di bí àwọn sàábé àwọn ògbọ́n kankan mọ́. ó rí i pé yẹn Hassan bin Thabit nígbà tó ń fún Abu Sufyan kó tó gba Islam tó ń fún lésì inú mọ́tíláwù kọ̀sídà àdìmúná Hoylana ó wá sọ pé àlá abúlígí Aba Sufyan anni fa anta mujawwa fún nakhbuni hawahum bi anna suyufana tarakatika abudan wa abudu dari sadati himahun fa inna abi wa walidati wa irbi li irbi Muhammadin minni fidahun. ó tún wá ń bọ̀ ó ní hajauta Muhammadan fajabutu anihu wa inda Allahi fi dhaka jazahu wa inda Allahi fi dhaka jazahu. ó wá ní lisani sarimun la aiba fihi Allah wa bahari la tukadiruhu dilahu. ó ti pẹ́ tàti ha sórí gbogbo ń dẹ́rọ fi ń ṣe báyìí yẹn ó wà nílẹ̀. so àìsọ̀rọ̀ báyìí àìṣàṣà àmọ́ tó bá ti débi sàábé wọ́n náà bú bàbá ẹ̀ wọ́n bú yẹ ọlọ́jọ́ pé ó pé mẹ́rin ó yẹ ni. àwọn sàábé ní bàbá tiwa pé wọ́n bàbá wa àgbà àwọn sàábé we die here. tápé yẹn lẹ fẹ́ tọwọ́ bọ̀ sóso méjì ó ti pàdé báyìí. wallahi alazim ẹ̀dẹ̀ni ẹ̀tẹ́ as-sira'u bayna al-haqqi wal-batili mustamirrun ila an yaritha Allahu al-arda wa ma 'alayha. sórí eléyìí ogun tá a wáyé ogun ìmọ̀ ni o àpolódò sí o àpègbẹ́ sí o ìgbé ò léegun wọ́jọ́kọ̀ bò nítumọ̀ àsọ̀rọ̀ mímọ̀ àwọn pé ogun ẹranko tó níwò ìgbín Mr. Felix wá yanjú ìmọ̀ kafa bil ilmi sharafan an yad'ihi ma lam yutqinuhu. ìmọ̀ náà tó ń fàárí kẹ́ntí ò mọ̀ náà mọ̀ ṣe fàárí òun gbárí ìsáàjì orí burúkú òní bàbá ń gbárí sáàtì bàbá ń la ojú àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá sọ ojú kan tó dúdú tẹ́lẹ̀ sọ ìmọ̀ tí bàbá fi ń lajú bàbá ń bojú jẹ́ ni bàbá ń ba yí àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá jẹ́ ni ẹ̀yin tẹ́ ní ìtumọ̀ ṣé kàbí ìwò àfá ilẹ̀ Yorùbá ìmùdírùn mọ́ àbí kí ló ń sọ yìí ẹ̀yin tó bá ṣàtó bẹ́ẹ̀ nú yẹn mọ́ bọ̀ kò ní jù báyìí lọ sókè lọ bí àtúnbọ̀ lọ ṣe rí nísìn àwọ̀ active padà Facebook nísìn ó dà pé ẹlẹ́fẹ̀ẹ́ gbádùn àbí àwọn tí wọ́n bá yín fàyẹ̀ náà tó wọ́n ka wọ́n ṣòó Sheikh wa Abdul Fattah wọ́n ka wọ́n ṣò àfáwà dáadáa. Sheikh wa Abdul Hakim Kutubi wọ́n ka wọ́n ṣò ọlọ́run bá kí Abu Sufyan bá ṣe ń sọ ìrọ̀rùn tó máa kọ́ ládàlẹ̀ fáfáwà dáadáa torí wọ́n bá kàwú lòun nígbà ṣoye táwa náà bá sì kú sí ẹgbẹgbẹ̀rún ó dìde bá sì kú ní ìsìn àṣànkù alhamdulillah àwọn fídíò wa wà ń bẹ tí ó mọ jẹ́ àǹfààní fáwọn mùsùlùmí alhamdulillah àwa náà ti bímọ alhamdulillah ṣoye àwọn èèyàn sì pọ̀ àṣàṣì yín ò lè ràn wá àfitọ́lọ́ bá kàn fẹ́ lóyìn sábàbí orí burúkú torí tẹ́yìn mọ̀ nìyẹn ọlọ́run kó bá kí àwọn àfáàrẹ tí wọ́n di ẹ̀sìn mú àwa náà tún wá dé padà adé sí yín lọ́rùn àwọn onímọ̀ wá fi òdo sọ̀rọ̀ àdẹ̀nímọ̀ lo hamasa lásán á lo hamasa ibi tí hamasa tó bá ti need tó bá ti necessary á wá fi ìmọ̀ já hamasa 1.0 ìmọ̀ 99.0 ó wà ńlẹ̀ babalágége àfáàgbálẹ̀ Yorùbá mọ̀ bọ̀ lókè wá bá mi sọ ìgbé òléegun nítumọ̀ so ibi tí a dò sílé ní nìyẹn à ń bọ̀ lọ́la ayakunlá Sheikhana Abdulkadir hayallah Sheikhana so gbogbo kìíní a ti dé padà we are back when untum udna tẹ́yìn bá ti lẹ́ẹ̀ ní gbà ṣé rí àwọn ọ̀rọ̀ míì wà tẹ́ lè máa sọ tàn ìjàpá àti yẹn níbo ẹ̀rẹ́ Yorùbá ẹ̀rọ kìí ṣẹlẹ̀ Yorùbá káàbọ̀ èyí tó ibi tí wọ́n mọ̀ nù ló ń bẹ̀ nígbà tí kíní kan tó wá wọnú kíní kan àwọn èèyàn ní àwọn èké ní mọ́ sọ yẹ́ sórí wàláhì o lè nímọ̀ ju pòfẹ́sọ̀ lọ ń bẹ̀yẹ àmọ́ tó wá ti di bí ẹ̀sìn ó dákẹ́ kí ni mo sọ ọkàn yìí ò ní balẹ̀ gbogbo ẹ̀yàn ọ̀tá sàhábé jẹ́ fún wákà yẹn ká àwọn sàhábé àná bí wá ẹ̀jẹ̀ ń gbé látòkè ẹjọ́ orí yín ó pé wákàtà fi bẹ̀rẹ̀ náà ni ó náà láfi ẹ̀ ń dẹ̀ ẹjọ́ orí yín ó pé o ẹ sì lọ ṣe làákàyè ẹjọ́ orí yín ó pé o ẹ sì lọ ní làákàyè o
ẹ̀yin tẹ́ ń sọ̀sọ̀kú sọ sáwọn sàhábà wa àwọn sàhábé ànábì wa wọ́n ṣiṣẹ́ wọn dààmú fẹ́sìn wọ́n pa wọ́n ní wọ́n lára wọ́n lé wọn nílé wọ́n fìtínà wọn nítorí sílámù náà má ṣe jìyà torí ẹ̀ ṣá ní ẹ̀mí wọn ṣe bọ́ ẹni bá sọ̀sọ̀kúsọ sí wọn á jìyà o àrí ìbínú Allahu mi yóò ṣẹ̀sìn yóò dẹ̀ ní òfò yóò dẹ̀ ní ẹ̀tẹ̀ láwùjọ èèyàn ẹ jẹ́ kó dọ́dọ̀ tó bá fẹ́ dé challenge yẹn wà nílẹ̀ níta àfáà yín sọ àfáà yín ṣe dáadáa hayallah sheikh al-usul al-amin hayallah sheikh so àfáà yín sọ dáadáa ó tẹ́sí jẹ́lẹ̀ Yorùbá ẹ jẹ́ àjọ ṣe debate ó lè jọ online àwọ̀ join tó bá jẹ́ physical ni àwọn àfáà wà nílẹ̀ pẹ̀lú májẹ̀mú tó lálábùrú ní ó yá àṣẹ àlàn debate ẹ̀ ń sá fún mọ̀ náà ni physical tẹ́ ti ṣàbúrú ṣẹ́yìn tẹ́pọ̀ ńlá ẹ sọ pé ẹ fẹ́ lù yàn pa ẹ fẹ́ gbé ẹ fẹ́ ṣe gbogbo ẹ̀ ẹ̀yin náà wà bá physical ìmọ̀kọ́ lẹ fẹ́ ná aburú lẹ fẹ́ ṣe walan yaj'ala Allahu lil kafirina 'ala al mu'minina sabila hasbunallahu wa ni'mal wakil ni'mal mawla wa ni'man nasir wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ̀yin ọmọ yàwá àmọ̀ wà dáadáa bí idhnillah wọ́n àgbẹ́ nìkan ń sẹ́ndì kìíní sheikh wa kamil ẹjá àdì àwọn afọ́ wa ká tó lọ yóò mọ̀ ti báyìí rédíò Lagos ń yájú ni ẹlẹ́rù àmì títì súnà ní jẹ́bẹ̀ yóò mi gbogbo òṣì tẹ́ ń pè nímọ̀ yẹn yóò mi títì hayallah sheikh salamu alaikum وعليكم السلام ورحمة الله وبركاته شيخنا حياكم الله وبياكم àtàkùnlá ẹ̀rọ sáwọ́ bóòlì o iṣẹ́ tẹ́ gbé fún wa TikTok làwọn ṣe àṣẹ nǹkan ti dàrú Facebook ló báyìí la ilaha illallah ó ti dàrú pọ̀ kí la fẹ́ ṣe sọ̀rọ̀ Felix báyìí kí la fẹ́ ṣe sọ̀rọ̀ ẹ̀ báyìí. èyí tó sàìsẹ̀ jẹ́ òdodo nù ní ọ̀rọ̀ ẹ̀sìn so anything tó bá ti pàpà jùlọ àwọn sọ̀hábà so khattu ahmar ni wọ́n so láyà dùn ilé yìí ahad káwá dákẹ́ so wà àwọn afáwa náà kẹ gbọdọ̀ dákẹ́ wà àwọn báwa kán dákun torí tọ́lọ́run abẹ́ni kankan jà àsìlẹ́nì kankan nú gbogbo àwọn báwa tí wọ́n ti lọ ọgbọ́n pátápátá ni ẹni tí wọ́n jẹ́ àyò fún wa olùnífẹ̀ẹ́ sí fún wa wọ́n sì ṣe ohun tí wọ́n lágbára láti ṣe nínú ẹ̀sìn tí kálukú wọn fi lọ bá Ọlọ́run arógbó àwọn báwa tó kù náà lásìkò yìí dákun ká mọ́ fi ẹ̀sìn Ọlọ́run ọba lẹ̀ torí ẹ̀ náà Ọlọ́run fi dá wa owó àwa tí àtijọ́ mọ́ fún wọn náà àwọn gbìyànjú tọ́lọ́run máa fún àgbà tá a bá ń gbà Ọlọ́run kọ́ tẹ́ ọgbà kọ́ mọ́ dàlú wa láyà ọ̀gá ní kọ́mẹ́ǹdì ẹ̀fọ́tì ní jazakumullahu khairan ìgbà akínyìn ẹkún jẹ́ takuntakun adẹ̀rí mọ́ ṣe ń gbàgé lọ́tún lọ́sì wọn nítumọ̀ ẹ má wo bẹ́ẹ̀ lánàá kọ́ọ̀tù láàrin náà mọ̀tà láàyèmí wọ́n lánàá báyìí kùlù níkùlì náà sì lánàá báyìí súnà ló ní orin yẹn kì í ṣe orin dé orin irọ́ yẹn irọ́ ò yẹ orin yẹn ẹ ti ń dẹ̀sìn òun kọ́ ló ní orin yẹn kùlù níkùlì náà sì lánàá báyìí wallahi àtijọ́ bẹ̀rẹ̀ níta yìí fẹ́ pè wọ́n ayé ẹ̀ yìí kọ́lẹ̀ ní ẹwà pákéjì olóòrùn bí wà fẹ́ gbẹ̀yìn lọ́lẹ̀ àwọn àfáwà tó bá wà mẹ́rin náà kán jọyìn kán sẹ́yìn sọ̀rọ̀ àwọn àtàrí náà wà mẹ́rin alábàá àwọn ṣéèkì wà mẹ́rin kúlùlíkúlì náà láàánú báyìí sẹ́rí eré ìdájíjọ wáyé ìmọ̀ àǹtẹ̀sùkútù wàtàtàwàkọ́fù wà ìmọ̀ أن ندخل معا في صراع وحرب مستميت دائم. èyí tó ṣe kan tó ṣe wà very very important ọmọ ṣíyà tí wọ́n ń pariwo tí wọ́n ń hélì rẹ̀ lọ́tún hélì rẹ̀ lọ́sí. àwọn aráàlú kí wọ́n wà lọ sọ̀pọ̀tì ọmọ burúkú yìí. ṣé ẹ ṣe kí nìkan torí pé ẹ fẹ́ ra àpọ́nlé tí àfáà yóò lẹ́tọ̀ọ́ sí. irọ́ ń parọ́ fúnrọ́ a sì ní kó wá dìbéètì olóhùn lè ṣe dìbéètì lárúbáwá wá sọ Yorùbá náà wá ṣe dìbéètì kọ jáde àfúní gbogbo túrà gbogbo náà látún wí gbogbo àdíìsì àwọn ṣíyà. mo jẹ́ nǹkan fẹ́ pè ní pé ọ̀tá mi bọ́tà àwọn èso ọ̀tá
but àwọn èyí Oyè mi o, sọ̀tọ̀ àìsàn ọ̀tá àwọn o. èyí sọ̀tọ̀ anybody Àwọn òbí mi èyí sọ̀tọ̀ anybody يا الله bó الله ṣe jẹ́ هذا nǹkan. أننا لا نعادي أحدا Wallahi, إلا في wallahi الله sáà, ولا نصاحب أحدا kid, إلا في الله so kid. الدين خلقنا torí ẹ̀sìn Ọlọ́run fi dá wa torí ẹ̀sìn ó ṣe pa ẹ̀sìn ó pè wá lọ síbi alkarahiya àwì tabagud so láàrin ara wa so ṣùgbọ́n ẹ̀sìn kò kéré gbogbo àwọn tí ó bá ti jẹ́ ọ̀pọ̀lọpọ̀ òdodo ẹ̀sìn so ọmọ ṣíà yẹn òun náà ni tó ń tún sọ lórí pílátífọ́ọ̀mù yìí va torí tí ẹ̀gá ló jẹ́ kí n gun òkè wá gbogbo ẹ̀yin tí ẹ̀ẹ́lì rẹ̀ ẹni tó bá tó bí àtàwọn yòókù rẹ̀ tí wọ́n wà Nàìjíríà kó wá ṣe debate pẹ̀lú wa. Ó wáyé pé lóòótọ́ ni èyí tó bá jẹ́ kí àti máa ń bẹ lórí program tí mo wà kó wá join program yìí. Nídìí láìsẹ̀ mú dé tó bá ti yá ní tìǹsì ó ti yá náà ni. Ẹni tí nǹkan kan ò bá yé lórí rọ́ọ̀sì wọn pa ìwọ náà join wá béèrè kásẹ̀ ní pé béèrè kan lọ fẹ́ béèrè join ní sínísì kó wá béèrè lọ́wọ́ á dá Ọlọ́run. Kì í ṣe pé ìmọ̀ wa á ṣẹ̀ṣẹ̀ máa gbé lọ jà kọ́ rárá. Adúpẹ́ fọ́lọ́run wàláhì. Ìmọ̀ tí ó wọ̀ jáde sí sí. Ìmọ̀ tó lọ́run tó ti bá wa fi súnà jọ. Ẹ bá táàgì ẹ bá táàgì ọmọ náà tó bá tó bẹ̀ kó wọlé. Ìwọ tó wá rò pé ìwọ lálùkòrò fún ṣíà ìwọ náà join sí. Ọlọ́run ọmọ mi rò ó ti challenge wa báyìí a sì ti gbà kó jáde wá. Ẹ̀yin dẹ́ ní ìtura. Ẹ máa ṣe pé ẹ máa ṣe pé ẹ máa ṣàwò bẹ́ẹ̀ nìkan kan jà hate ẹ̀ nìkan kan ṣùgbọ́n òdodo ní káfò òdodo hàn. So èyí tó wá rò pé inú àwọn èèyàn wa tó ń gbọ́ wa náà gbogbo ìrújú tẹ́ bá rí pé wọ́n kó wá sọ́ọ̀sì náà ká dá Ọlọ́run. Exactly. Anything má jẹ́ wọ́n dá nǹkan kan rú wọn lójú nǹkan kan ọ̀dà rú nẹ́sìn wọ́n ń parọ́ mọ́ ànábì wọn ní àwọn sọ̀rọ̀ ànábì àwọn ni wọ́n poison kéèyàn lè mọ sọ́ǹtà gbangba. Nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn ara mi ṣèkì pé ọkùnrin yóò dẹ̀ bẹ̀rù bínú Ọlọ́run kéèyàn sọ pé Abubakar àti Umar pẹ́ pa ànábì. Rabbana la tu'akhidhna bima fa'ala as-sufaha'u minna. So ó ní pé gbogbo èyí tí wọ́n ń wí òní. Ẹ̀yà báwa tẹ̀ ń request àwọn tó ṣe nẹ́tíwọ̀kì yìí kò connect. Ẹ dákun ẹ connect àwọn èèyàn jẹ́ wọ́n wá. Kíní ò connect ní àwọn tó ṣẹlẹ̀. Fọ́ọ̀nù WhatsApp dẹ̀ ni mo fi ṣe kíní àbá fi WhatsApp sí. Ahlan wa sahlan, hayakumullah. Èmi ò tẹ kọ́dà èmi ò rẹ́yìn gan mọ́ba èmi nìkan mo kàn ríra mi ò rí yín gan. Èmi náà wá rí yín ó náà ni gbogbo ẹ̀ dúdú bí náà. Ṣéèkù wa kan ti join wá sìn. Assalamu alaikum. Ẹ̀yà ẹ má wọrí inshallah. Wọ́n ti di iṣẹ́ ojoojúmọ́ báyìí. Tálẹ́ tó join yẹn kan sára mọ́ àbá ti bọ́lẹ̀ padà nílà. Wọ́n yà kan ti bọ́lẹ̀ padà bá nẹ́tíwọ̀kì wọn yóò dáa. Ṣóyé ẹni tí kí n opportunity ṣàlàyé ẹ̀ dáadáa fẹ́ni tí ò bá gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n láàdínábì wọ́n ní àwọn Umar Abubakar wọ́n á dákọ̀ ìyá ńlá wa Aisha ìyá ńlá wa Hafsa tó jẹ́ ọmọ Sayyiduna Umar pé àwọn ni wọ́n ṣe kú wọ́n fún ànábì ní oògùn ẹ má jẹ́ wọ́n tàn yín kò sí tó jẹ bẹ́ẹ̀ wọ́n lóògùn fún ànábì ní ọ̀rẹ́ ànábì kò lè sọ̀rọ̀ ọ̀rẹ́ to that extent ṣé tí wọ́n máa wòran ni. So ẹni tó sì jẹ́ nọ́ọ̀sì nígbà náà ti máa tọ́jú wọn. So hiya Asma'u bintu Umays zawjatu Ja'far ibn Abi Talib radiyallahu ta'ala anhu ọmọ ń kú ànábì ní déédéé lòun àtàlí lọ́dọ̀ ànábì déédéé ni wọ́n ọmọ ń kú ànábì làwọn méjèèjì bàbá kankan ló bí wọn Abu Tọ́líbì náà òun ló bí Tọ́líbì tí wọ́n fi ń pè òun ló bí Uqayl òun ló bí Ja'far òun ló bí Sayyiduna Ali. Ǹjẹ́ òye wa ni pé bó lẹ ṣe wá sọ Sayyiduna Ali tẹ́ sọ di Khalilu gbogbo yín tẹ́ wá gbé ọlá fún orí ibòmí tẹ́ lẹ́yìn Ṣíà Ali lẹ́yìn. Ṣíà Ali ẹ jáde tán àní ìkọ́rọ̀ ọmọ bàbá lórí mọ́ àwọn bàbá lórílẹ̀ yẹn ó ní ó nímọ̀ ju pòfẹ́sọ̀ lọ pòfẹ́sọ̀ ti bo gbé àwọn pòfẹ́sọ̀ lè kéwù tiyín náà tó ní pòfẹ́sọ̀ kò gbọdọ̀ dákẹ́ lórí òdò tí wọ́n useless wọ́n ti gbé tara wọn tí èsè pòfẹ́sọ̀ ni wọ́n dì gbé. pòfẹ́sọ̀ ti bo ṣéèkù bàbá àwọn tọ́lọ́hun ti ọlọ́run fún ara wọn Mukhtaru ni wọ́n Mukhtar ẹ bá ń pa àwọn kan náà ń pa àwọn kan ní Mukhtar kì í ṣe pé jùúdù ni pé èmi náà fẹ́ dàbí lágbájá kálá àǹtùdíríkà àǹt wàlà ghayruk. Àwọn yìí Mukhtaru ni wọ́n ẹni tí ọba ti mọ̀ choosing person ni wọ́n
kì í ṣe pé èmi náà kàn fẹ́ rí bẹ́ẹ̀. àwọn tó ti lọ ní ìṣẹ̀lẹ̀ lọ́jọ́ genius tó máa ń gba àwọn kan ní genius wàhálà rẹ̀ ò lè débi tí wọ́n dé wọ́n náà gbìyànjú ọlọ́run sì tó ti ṣàlálà jù rẹ̀. tó àbẹ́sọ̀ àwọn yẹn. nígbà tó ń kí Hamadani ó ní sàbáàkù gọ̀ọ̀yàtìn wà sọ́ọ́nìkù àyàtìn àwọn tàbí gangan náà ní kó ń bẹ́ẹ̀. sàbáàkù ráyà ni àwọn tó jẹ́ pé wọ́n ti gbájú lọ òréré tí wọ́n léwu ni wọ́n ti débẹ̀ ṣáájú rẹ̀ ti tayọ alábẹ̀. wàláhì wọ́n kọjá ibi tó rò mọ́ wà gan. wọ́n kọjá ibi tó rò mọ́ wà gan. kì í wá ṣe pé bí wùmí mi dùnìyàwó yà papọ̀ pẹ̀lú bí wùmí mi. àìsàn tó bá tó bá ti dákẹ́ lórí àwọn sàbí ànábì á dákẹ́ àmọ́ tó bá sì ń ṣe lọ bẹ́ẹ̀ ìwọ ò ní bá wà lákẹ́ fún un. kò ṣe pé kò ṣe é bú èyí kan tí mo ṣe ń jọ ní bóyá rí kan tí wọ́n fi àwọn bàbá wa nílọrin òyìn ni wọ́n rà kọ̀ọ̀kan mọ́ nísìnyí pé ó bú bàbá mi ò bú bàbá kankan ta lèmi tí ń bú bàbá kankan mi ò bú ẹnì kankan ó bá àwọn bàbá ìmọ̀ mú àgbà mi ò bú mọ́ mú mọ̀lé ó bá àwọn bàbá wa nulẹ̀ fákọ̀tì mú pé wọ́n sákèésí ni so ó lè wá gbóná so mi ò pè wọ́n mi sì tó bẹ̀ láti Ọlọ́run bá a sí dáadáa fún gbogbo bàbá wọn yẹn kó bá fẹ̀mí wọn lẹ̀ ibi tí mo fẹ́ ṣàlàyé ń bẹ̀ òun ni pé Sayyiduna ọ̀rọ̀ ànábì wá ń jòkó ànábì ò lè gbápá ànábì ò lè gbẹ́sẹ̀ yìí sì ń bẹ́nu tíra náà bẹ́ẹ̀ pé kò lè gbápá kò lè gbẹ́sẹ̀ ọ̀rẹ́ to that extent àwọn ànábì Ọlọ́run sábà máa ń ṣe igi máa ń rẹ̀ wọ́n gan òun ni efẹ́ rẹ̀ ńgbà tó bá fẹ́ kú gbogbo wọn so ó máa ń rẹ̀ wọ́n gan ó sì rẹ̀ so ọ̀rẹ́ ànábì wọ́n sì pé wọ́n wà nulẹ̀ tí wọ́n ń kí ẹ̀ fún wọn ń ké tàfà ànábì kó wa wọ́n wà ń bẹ̀ so Hafsa wà ń bẹ̀ Sayyidatuna Aisha wà ń bẹ̀ kí náà ń gborúkọ rẹ̀ Asma'u wà ń bẹ̀ so Fatima tọ́jọ́ ma nábì wà ń bẹ̀ Fatima Sayyidatuna Fatima bintu Rasuli Asi al-Umma òun náà wà ń bẹ̀ Al-Hasan wal Hussein tọ́jọ́ ma Fatima tọ́jọ́ ma Sayyiduna Ali àwọn méjèèjì náà ń bẹ̀ ń bẹ̀ sẹ́mi mo wí èmi kọ́ mo wí tíra díà ló wí tí wá ló tún kù tíra ṣíà wà ń bẹ̀ so Fatima jókòó wọ́n fi ń fún ọmọ rẹ̀ wọ́n fi ń fún ní poison yẹn bẹ̀rù Ọlọ́run ẹ̀ ní kúre pẹ̀lú ògbọ́n Ọlọ́run àbáni àti Hùsẹ́nì wà bẹ́ẹ̀ wọ́n fi ń fún ànábì ní poison ẹ̀ ní kúre ẹ̀yin tẹ́ fẹ́ bẹ̀ sí Ọlọ́run ọba jẹ́ tẹ́ fẹ́ tẹ̀ ń tánìṣì méjì àwọn ashabu Rasulillah àwọn tí wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn àwọn tó ń bàrà àwọn fawqa samawati wal ard bàrà àwọn fi samawati wa bàrà àwọn fil ard wa bàrà àwọn fima baynahum mo fẹ́ pànábì ọ̀rọ̀ ńlá wallahi sheikh قد انضم إلينا شيخنا من السعودية شيخنا عبد القادر حياكم الله شيخ مرحبا بشيخ تفضلوا شيخ السلام عليكم كلا بس نقول تو عليه حياكم الله مرحبا بشيخ لم نرى نعم شيخنا بسم الله نعم جزاكم الله خيرا آمين وإياكم mo sọ̀rọ̀ fún kan náà àwọn akẹjọ́ àjọ ń sọ̀rọ̀ pé wọ́n ń ṣe ìtẹ̀kọ́sù àwọn sàhábà so tágẹ́ẹ̀tì wọ́n gẹ́gẹ́ ní Islam gẹ́gẹ́ bí Abu Zur'a sọ máa pè yín padà mú sọ mo bísí ni máa pè yín. ṣẹ́gun atami ẹ̀yin lè bá mi. náà mo wà pẹ̀lú yín sà. mo wà lórí program kan sà. ẹ ló mọ̀ ń gbọ́ yín. mo ń gbọ́ yín. náà ẹ̀yin lè mú máa pè yín padà sí ẹ̀dákan sáré parí program yìí. ẹ̀yin lè mú ìtìnà ṣẹ́gun atami ń bá wa sọ̀rọ̀ jù náà bísí. bàbá ẹ̀yin ni mo fún kẹ́ fún mi ní staff mo sà mo wà lórí program yín sáré parí pẹ̀lú àwọn program tó wà yìí. náà mo wà pẹ̀lú yín kẹ́kọ̀ọ́ so ẹ bá mi tí ó rà tó ṣètò alẹ́gbẹ̀ẹ́ yẹn sọ̀rọ̀ lọ ayagun wa náà agbára yín ṣe kàbíkọ́. ìgbàdàn tó ń sọ̀rọ̀ àtẹ̀yìn wọ́n sọ fún wa pé ohun tó bá ń bú àwọn sàhábà tó ń ṣe ìtẹ̀kọ́sọ̀ àwọn sàhábà so tájẹ̀tì gáràdù gẹ́gẹ́ ní Islam àtànẹ́bìn gáràdù ṣùgbọ́n ẹ̀rọ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Abu Zur'a ni ó láwọn tó bá ń bú àwọn sàhábà tí wọ́n ṣe járùfù àwọn sàhábà ó ní tábà ṣe kí ni yuridu an yubtilu al-kitabi wa sunnah so wọ́n fẹ́ bà al-Qur'an àti sunna jẹ́ ni ṣùgbọ́n tá bẹ́ ṣe ni pé yuriduna jarha shuhudana tó bá ti ṣe jẹ́rù àwọn sàhábà for example sí nígbà tí ìbá ní pé sàbẹ́ kan alátẹnujẹ ni táàlì yàní tí ó máa wá sí wa lọ́kàn ní pé tọ̀ ẹni yìí gbogbo àdíjì tó ń hun fáwọn sàhábà tó ń sọ pé Ànábì sọ ó ń hun listirizak
láti lè fi gba nǹkan lọ́wọ́ àwọn èèyàn ni ọ̀bìtálí àwọn èèyàn wà fọ́sọ̀ láti pé tọ́yìn tẹ́ni mú wá kì í sọ̀rọ̀ the same thing náà tó bá sọ pé àwọn sàhábà zọ́lámà ni wọ́n ṣàbòsí ànábì so mọ́nsíbù tí wọ́n lé ló wà lọ́kàn wọn àwọn ni wọ́n poison ànábì àwọn náà pa ànábì so ọ̀bìtálí tí ó padà wá síbẹ̀ náà ni pé a ṣe túhùmọ̀ àwọn síbi tí wọ́n bá gbà wá fún wa pé Kùránì tán gbà wá gan ajẹ́kùn ti tọwọ́ bọ̀ so ìpìlẹ̀ gẹ́gẹ́gẹ́ ni pé wọ́n fẹ́ ba ẹ̀sìn jẹ́ ni Imam Ahmad ní wípé ẹni tó bá rí tó bá ń sọ àwọn sàhábà láìda fatahimu alal Islam gbàpẹ́ ni ó ní tó fẹ́ ṣe pẹ̀lú Islam so torí pé kò sí àwọn nákọ́là àwọn tí wọ́n gbé kíní wá sọ́dọ̀ wa àwọn sàhábà náà ni ẹ̀sìn ò lè dọ́dọ̀ wa láwọ́lá ahùlá ìsàhábà lè mọ́ tán pè ní Islam so wá fi dá mẹ́nì kan wá sọ pé tọ̀ ẹni tó kù tó wọ́n mọ tẹnu bọ̀ ní kíni àwọn sàhábà fọbi táálí kò ní tó fẹ́ ṣe kí n lọ àmìsàn ló fẹ́ tánìṣì ìméjì ẹ̀ kọlọmbà kí ànábì sallam inú àdíṣẹ́ àfọwà Tirmidhi wà ní kánà fi kalam inda al-ulama al-muhaqqiqin pé ó ní ànábì pé Allah fi ashabi la tattakhidhuhum gharadan ba'di pé àwọn sàhábà mi dọwọ́ yẹn mọ́ sọ wọ́n dẹ̀ ń tẹ́kẹ̀ mọ́ yọnu sí lẹ́yìn mi faman ahabbahum fa bihubbi ahabbahum wa man abghadahum fa bibughdi abghadahum faman adhahum faqad adhani faman adhani faqad adha Allah so ẹni tó bá jẹ́ pé àwọn sàábé ló wá ń tẹnu àtẹ́lù kò sí ni Ọlọ́run ló fẹ́ bá jagun wallahi tọ́lọ́run bá sì dé wa ma ya'lamu junuda rabbihi illa hu kò sẹ́ni tó lè fèsì ọmọ ogun Ọlọ́run hadha huwa so kí ni ibi tí wọ́n ń lọ tán ti bẹ̀rẹ̀ ṣe ni wọ́n bẹ̀rẹ̀ láti ibi tí ẹ pé àwọn èèyàn ní fọkàn sí náà fi gbé látọ̀rí pé àwọn Abu Hurairah rẹ̀ ni wọ́n kíní kan àwọn èèyàn lè mọ́ sọ́wọ́ fọkàn sí bẹ́ẹ̀ yẹn bọ́ ibi tán ń lọ náà ti wá ń ṣòun sí tí àwọn kan ti sọ fún wa pé Abubakar zọ́ọ̀lìmù ni alábòsí ni in tó kù tí wọ́n sọ fún wa ní pé ìyá ńlá Aisha náà in tí wọ́n ṣe ìtìhámù ẹ̀pọ̀ ṣe sì náà ó ṣe lóòótọ́ torí pé kí ni tó bá fi lè ń bà bẹ́ẹ̀ ṣàbòsí ànábì tán poison ànábì a jẹ́ pé ọmọ náà ti ń jàǹbá ànábì tẹ́lẹ̀ àwọn èèyàn fúra ni so gbogbo àwọn tó járe ti kọ̀ọ̀dá ti Shia al-Batila ní kí wọ́n bẹ́ establish fún wa ní Islam so in tí wọ́n bẹ́ gbé kalẹ̀ fún wa lódìdí nìyẹn so ayakunla ṣe kànáà ẹsẹ̀ rí tí mo ṣe rò ní pé ẹ̀yin náà tẹ̀ mẹ́bí àti àwọn àfáànà kí bàtẹ́lómì náà so ẹ jẹ́ á ṣe ká ṣe akdu jalsa kan so abraham azalmoke so tí a gbé kalẹ̀ ká mú ọjọ́ so ká ṣàlàyé ọ̀rọ̀ sí àpáwọn èèyàn tẹ́gẹ́ so ẹjọ́ kó má pẹ́ rárá tẹ́rù bá ń bà wọ́n láti wá ṣe dìbéètì so ẹjá wo mú àwọn abala kọ̀ọ̀kan ní abala sí akémi mú bì kan so àákàn kéré pé bóyá tẹ́ni tó lè gbà àákàn summarize náà nìkan sọ̀rọ̀ wọn pọ̀ àti ránu wọn so ká ṣàlàyé ká ṣùfù gbogbo àwọn ṣubuhati so alẹ́ ti yànṣùrù náà ká gbogbo ẹ̀ lójúkúlọ̀ nílẹ̀ fáwọn èèyàn so torí bẹ́ẹ̀ rúmbà wọn láti wá sí dìbéètì nísìn àwọn òṣèré dìbéètì káwà láwọ̀ wá ẹ pé dìbéètì káwọ̀ wá. in tó ń dùn yàn ní pé àwọn sí àtọ́ntọ́ pọ́n tán ṣe dá ọgbọ̀ alẹ́lẹ́bẹ̀ẹ́ tí ó bá lè bẹ́ẹ̀kì ní wọ́n mú fẹ́ ni torí pé nìsín gbogbo àyíma ìsìnà àṣàríyà tí wọ́n kàkàrẹ̀ nìsín tí wọ́n gbàgbótọ̀ màṣúmù náà ni wọ́n ojú láti fámílì Hussein nìkan náà ni. ìbéèrè sẹ ni pé àwọn fámílì àwọn méjèèjìlá tí wọ́n ń kà ṣé wọ́n rí ìlì gan. naftẹ́rì bí wọ́n ti rí torí pé àwọn tí wọ́n ń pè mọ́ra wọn nísìn àwọn ìṣara wọn gbogbo àwọn táà ń sọ nísìn gbogbo wọn nífẹ̀ẹ́ àwọn sàhábà ebi in tó fa tí Zaidiyya fi ya lára wọn náà ni pé wọ́n bèè lọ́wọ́ Zaid ní pétọ̀ kí ló fẹ́ sọ pa Abubakar àti Umar ó dẹ̀rọ yí wọ́n dáadáa wọ́n náà wọ́n tó mọ̀ gbéṣẹ́ pé wọ́n ní pétọ̀ a lè tẹ̀lé ọgbà náà ó lóbi sàmà wọn ní Rāfidah. ẹ̀yin lẹ ní ká safety rọ́ọ̀dù so èmi sẹ́ni bí ẹ̀sìn Ọlọ́run mi ṣe gbà ká safety rọ́ọ̀dù anything bí ẹ̀sìn Ọlọ́run àwọn isna àṣàríyà nínú àwọn ìmàmíyà tí wọ́n ń sọ yìí nísìn wọ́n rí lì kò sí ti jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni kò sí ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n ń parọ́ ni. ẹni tó bá tó bẹ́ẹ̀ fún náà lè wo agbami yẹn bóyá ọ̀sẹ̀ ká ṣe tó yẹ àwọ̀ àsìkò àwọn oníṣẹ́ káwọn àfa wa bó ṣe 30 minutes ká mọ fúnra wa á kàn gé tí ò ní jẹ pé tìkọ̀rọ̀ ọ̀run mọ̀ wà so nígbà bẹ́ẹ̀ tó ní pé wọ́n lè jáde ẹ mọ̀jà tọ́ra wa ní táwọn bẹ́ẹ̀ ṣe ni pé kán lélẹ̀ káwọn yẹn dẹ̀ mọ́ kó
nígbà ọmọ tó níyàwó ní sùn ọ̀rọ̀ kọ́mọ sí àwọn èèyàn lọ́nà. parí fọ yẹ́bẹ́yẹ́bẹ́ náà. ṣé ìwọ́n sì hayakunllah náà ṣé kó akọ̀tọ́ jọ ìwọ́n sì tán wà lẹ́gbẹ̀ẹ́ mi bísmìlá ìbá gbogbo ìwà ìdá kèmí nìkan mò ń ríra mi bọ̀ tàfà gbọ́ mi ṣé wọ́n bẹ̀rẹ̀ àwárí inú àwọn wàhálà sàlámùlá hayakunllah ala wa sallam àfìdúnà. Àgbọ̀yìn dáadáa ìwà àtọ̀rọ̀ pẹ̀sà. Àgbọ̀yìn dáadáa. Àmì àtìgbà. Ẹ dákun mò ń gbọ́ pọ́n ní ṣòṣò tuntun àbí kẹ́dà káwá sókè tó máa mẹ́yẹ o. No, pé tí wọ́n ẹ̀tàn ìfásí náà ni èmi náà ní ṣe kò sófin náà ìfásí. Oh, okay. Mo bí àwọn sọ́sà lọ́wọ́ tí ẹ̀mọ́ tó jẹ́lẹ̀. المجال مفتوح لكل إذا عرفت وعلمت أن لك قدرة أن تتدخل في هذا الموضوع وفي هذا الحوار انضم إلينا أفدنا بما في عندك أفرد ما في وطابك لنعلم الذين كانوا على الصواب والذين كانوا على الهلكة أجمع kì í ṣe gẹ́gẹ́ mọ́ wà lórí kípa àwọn ọmọ wọn ti dáde wọn ti ń pè bú ìyẹn kọ́ la ní ẹ̀ṣẹ̀ ìyẹn kọ́ ló kàn lọ́rọ̀ yín ẹ dìde ìsìláàmù lásọ yìí kúlù ní kúlù náà sì lánàá bàálì àwa ni. náà àgbọ̀ ṣèkò wa tó ń sọ̀rọ̀ yẹn dáadáa èyí tó ṣe pé ṣèkò Abdulkadir àmọ́jọ́ tí ó lè rọrùn so máa rọ́ sálà yín bóyá ọ̀sẹ̀ yìí náà ni so àwọn wo ni ṣíà kí gangan ni àáfàá yìí ń pèpè sí aburú wo ló fẹ́ gbé kalẹ̀ ńlẹ̀ Yorùbá ibi tó ti bẹ̀rẹ̀ ó mú díẹ̀díẹ̀ ni ó ti wá débi tí ń lọ báyìí àwọn àǹdí ó máa yí ẹ pé ibi tó dé yẹn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ibi tó dé yẹn òun ló fi dẹni ẹ̀sìn àfi kó tí wá lọ́dọ̀ gbogbo àwọn àárọ̀ àwọn èèyàn wa náà kí n kálukú ẹni gbogbo àwọn confusion tó bá ti dálẹ̀ sí ọkàn àwọn èèyàn ẹ̀kọ́ kalẹ̀ pẹ̀lú máa béèrè àwọn afá ńlá ni wọ́n wà tí wọ́n táwa ṣàlàyé ọ̀rọ̀ inshallah so kí kálukú máa béèrè so wọ́n tó bá lè join láti béèrè send the message àkà anybody tó bá ní question gan nísinsìnyí kó kọ́ síta lẹ́sìn á dá olóhùn ààrẹ ní ìdíkàsẹ̀ máa dájọ́ fún gbogbo lẹ́yìn òní certificate nsìn so ṣùgbọ́n lẹ́yìn tí a fẹ́ ṣe yẹn sì kó lè jẹ́ program kan tí ó kó gbogbo àwọn èèyàn sí táwọn èèyàn ó rí lọ tí ó go fara dáadáa tí wọ́n mọ̀ pé gbogbo tẹ́lifíṣọ́ chia ẹ̀sà yìí tún sọ gbogbo gbà ẹ̀yìn tó ń sọ nísìn àṣìyà al-ithna ashariya kuffar kèfèrí ni wọ́n. ẹ̀yìn gbogbo ẹnu ní fíwí pé àṣìyàtù al-ithna ashariya irú ti tọ́lé àwọn táwọn èèyàn ń pèpè sí Nàìjíríà yìí táwọn èèyàn ń ṣe ń lọ ní gbogbo àwọn èèyàn hẹ́ẹ̀lì rẹ̀ ń ní ẹni tó bá lọ jọ ìwọ̀n tó bá kú òkú káfíra. ṣé kánà ayakunla. àwọn gan sọ̀rọ̀ sí lọ́dọ̀ ṣíà kèfèrí ni wà. bẹ́ẹ̀ni bó ṣe rí nìyẹn. nígbà tí àfa àwọn àgbà tó ń pè ní al-Qummi inú ìfírọ́kù tó ṣe ìfírọ́kù tàbí àbíkọ́sà pòlópọ̀ kan ìfírọ́kù náà ni مقالات الفرق توشي هذا بقى حديث يفترقت أمتي لا 72 فرقة oni isnin sabin tan bí so nbe yẹn firqa shia nìkan ló ń bá wí pé àwọn tí bá ti shia àwọn yẹn umma dawa ni wọ́n ṣe baba aba gba we ṣe umma ìjábá umma dawa la wa so gẹ́gẹ́ ni establish lọ́dọ̀ wọn ẹgbẹ́ tole ana sọ ó sọ njo kan ó ní nínú tí àwọn kan àwọn máa ń gbé àwọn sabe ṣe pé so ìtẹ̀kọ́ọ̀dù wọn ni pé ẹni tí ò bá ti gbà páwọn sàbẹ́ finar kódà mọ́tọ̀ kan bẹ táwọn èèyàn ń tàdáwọ́ láàrẹ̀ káàkiri láti tẹ bá fẹ́ jọyìn sí àní sí ẹ láti ṣe kẹlmọ̀ ṣàádà ẹwì ṣàádà míì ẹwì ṣàádà wọn náà ni wípé wà ṣáádù anna ababakiri lẹ́nu wọn lọ́nà ẹwà wò ṣàádà wọn aṣáádù anna aliyan waliyullah aṣáádù anna kìnnìkan fatima wà kìnnìkan hujjajullah ẹwà wọn ládọ́wọ́ yìí aliyu waliyu láàrin ìparí àwọn ní pé wà ṣáàdù anna babakiri àwọn sàhábẹ̀ aṣáàdù anna ń fi náà ó gbọ́dọ̀ jẹ́rì pé tó wà nínú wọ́n dá kófùrún bà wà tí ó sì ń tó dárùn bẹ́ẹ̀. so kí wọ́n ní bá àwọn ẹ̀rẹ́rù àwọn máa kó àwọn ẹ̀ríṣiríṣi orí wa àwọn written evidence àtàwọn sawtiyati al-musajjala wal-mar'iyya gbogbo ẹ̀ ní bẹ́ẹ̀ al-musajjala ká kó wá fún kẹ́ẹ̀rí báyìí wọ́n ń sọ pẹ́sẹ̀ yìí náà lè ipò rẹ̀ jùkú àwọn ànábì Ọlọ́run lọ. bẹ́ẹ̀ni
àṣemọ́ gbà Sọ́wọ́n wọ́n gbà gbogbo àwọn yẹn. wọ́n ní wàhálà jùbí wọ́n ló ṣe mistake ní páàlì ló fẹ́ gbé rìsálà fún. Gbogbo eléyìí wọ́n ń parọ́ mọ́ àwọn ọmọ wọn àwùjọ àlọ́ mú tó bá ti rí gíní kankan ẹ̀rújú kan yóò àlọ́ dúró mẹ́ nǹkan àwọn aláwájú àrùn nǹkan Buhari gíní kan mo tún wí tí tún wí náà di tì kò sí hadith ẹyọ kan tó wà nínú Buhari tí ó tí ì ṣe sọ yìí. ẹ̀kan jáde wà kán jáwó mọ̀ tó bá wà lọ́dọ̀ wọn àwọn ọmọ Felix. àbí wí hadith méjèèjì ẹ̀yin ni òye hadith ẹyẹ méjì ni kí sẹ́yọ kan. Dandan èyí tó bá wá pé bí àdìsí lọ fẹ́ mú wá bá wa challenge lórí wa challenge wa lórí ẹ̀ gbogbo èyí tó kàn ń wí bẹ̀rù tá àti sàlàyé táwọn èèyàn ṣe gbà táwọn orí tí wọ́n ń ṣàbòsí tí wọ́n ṣe jàmbá ara yín lẹ̀ ń ṣe jàmbá àtàbòsí fún kìí sàwa ẹ kálukú ní ọ̀pàdé Ọlọ́run. wà lè kí ọlá bí máa sọ̀rọ̀ ní inshallah. wọn ní ojoojúmọ́ àwa náà ti dé sí wọn lọ́rùn báyìí tàbá ti ń bẹ̀rẹ̀ ẹ̀yin Sheikh wa Kamil alhamdulillah gbọ́ àwọn tó wà lọ́dọ̀ yẹn ẹ bá wa compile ẹjọ́ Sheikh Abdul Qadir inshallah so níjọ́ sátidé ká pàdé so àmọ́ káwọn èèyàn tó gbọ́ wá sí náà ẹni tó fẹ́ lọ túnra mú wá nínú àwọn èèyàn wọn náà kó náà lè mọ tó wà wájú òun báyìí bó ṣe tí wọ́n bá jẹ́ ọmọ ìgbé òlegun àbí gbogbo tó bá kò bìlọ́ọ̀gì sí nígbà tí wọ́n náà ti lè gba tán sọ yẹn gbọ́ gbogbo tí wọ́n náà bá ní nínú mímọ̀ mọ́ ìpalẹ̀ mọ́ ẹ̀bọ̀. ẹja mú táìmù tá ẹja sí tí ọwọ́ àárọ̀ ló dábàá. ká gbé láti bí ọwọ́ aago mẹ́wàá àárọ̀ bí ọwọ́ aago mẹ́sàn-án aago mẹ́wàá ẹja fi sí aago mẹ́sàn-án àárọ̀ káàdì ọ̀tọ̀ lọ bẹ́ẹ̀ dàsìkò gbòò everybody lápẹ̀ tó bá ní nǹkan kan àbí wọ́n bá wò pé àfọ àyìn ẹ̀ ń tún ìmọ̀ ṣe àbó ń sọ ọ̀rọ̀ ìmọ̀ máa bọ̀ jájọ gbé yẹ̀wò ẹja gbé pẹ́rẹ́ kíkà náà dákun enough is enough èyí tẹ́kàn mọ́ lọ gbó tẹ́mọ̀ rántí yẹn tẹ́kàn mọ́ pera yín tẹ́ jẹ́ yẹn ẹ bọ́ sójú ayé ẹ jẹ́ ká rí ìmọ̀ yẹn náà bó ṣe jẹ́ nìyẹn alákùnrin ẹ so kẹ́kọ̀ọ́ àdùkọ́dé aago mẹ́sàn-án àárọ̀ tó wà òkè báyà bí ṣe aago mẹ́sàn-án àárọ̀ wà òkè tó. èyí ó mọ̀ sábà rí. ìyá ọmọ sábà ti ṣá aago mẹ́sàn-án aago mẹ́sàn-án inshallah. èmi máa kọ́ ọ̀hún sẹ́yìn àfọwọ́ méjì náà lẹ́wọ́ ẹ sọ èyí tó pọ̀ ní ọ̀rọ̀ yẹn ẹ bá ń download Skype yẹn á lo application tó yẹ pé òun wọn rí gbogbo alóòdù screen báyìí so ẹni tó bá fẹ́ wọlé náà wọ́n lè join wa bí ìdílé á dẹ̀ ní WhatsApp táwọn yóò pè wọlé ṣé gbogbo tó bá ti wà nínú tiẹ̀ yẹn náà má wulẹ̀ ṣe pé má dùn bí pé ní táàfà yín dúró sí ni ibi táàfà yín dìmú yẹn òdo ni ní táàfà yín téèyàn lè fi sórí ibú pápá ni kì í ṣe ìmọ̀ òun là ń sọ tí wọ́n bá mọ̀ yìí pé àfà rẹ̀ ráìtì pẹ̀lú òṣì tí ń sọ yẹn wọ́n bá wa àwọn òbẹ̀rù àṣírí kan ó lè tíráàgì wa kò sí wàhálà tó ti yé so kí Ọlọ́run kó ṣàánú wa. lẹ́yìn náà ìwọ ṣíà náà tó wà pé àyà rẹ̀ ká wá dọ́yìn. ẹ lè ṣí ààrẹ lọ́dọ̀ tọ́lé ha. ẹ bá wa sọ fún gbogbo ẹ̀yin ẹ bá tẹ́ni mẹ́sẹ̀jì sórí péjì rẹ̀ ọ wá ẹ táàgì àwọn èèyàn rẹ̀ ẹ kàn má mọ̀ lọ gbogbo aago mẹ́sàn-án lórí péjì yín ẹ má bọ̀ wá pàdé wa. báwọn aago mẹ́sàn-án lọ́dọ̀ tá ti dé ìwọ tó bá ṣùọ̀ fún finance wọ́n jẹ́ àgbò sí mbẹ̀ kálọ̀ kábò sí mbẹ̀ pápá pánà lámọ̀ yanjú ẹ̀ àyàkùnlá bárakàlá ẹ ṣe ìyá fáwọn àwọn ọmọ ilé ìṣẹ̀lẹ̀ ìjàlá aago mẹ́sàn-án àárọ̀ ọjọ́ sátidé ní tá àfáà yìí ń bàjẹ́ àti tó ń polówó lẹ̀ Yorùbá yìí ká tó àṣírí ẹ̀ fáyé kọ́nà kó ṣàánú wa jazakumullahu kulla khair wa ahsanallahu ilaykum subhanaka allahumma bihamdika nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh.